àṣẹ òrìṣà ẹnu mi èyí tí mo bá wí nírun mọ́lẹ̀ ó gba àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi. wàgbé mi ò jẹ́ jẹ́ngbọ́n. àbẹ́dé awo ìkira díá fún ìkira tí ń ṣòwò àṣetì láyé abẹ́ mọ̀mọ́dé o awo ìkira Èdùmàrè mọ́jẹ́ ń bá wọn ṣàṣetì láyé o tó ń tolúwo tó fáwọn tó jùgbọ̀n náà adíá fún òyígíyigì tí ṣọ́tánú omi ìwọ ti dò yígíyigì ò lè kú mọ́. bàbá kí ló dé. gé lọ́wọ́ kò sí nǹkan kan. ọmọ tó ní ọ ọmọ tó ní ọ. ẹ jókòó bẹ́ẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ ń bọ̀ fara rẹ balẹ̀ fara rẹ balẹ̀. irú ẹyẹ wo ní dún àdán ní dún ní àbọ̀ ọbẹ̀ òwìwí ní dún ní àbọ̀ yo ológìní ní dún ní àbẹ́kùn ọlọ́gbọ́n ní fọ̀ ní àbómùgò èèyàn tó bá bú mi lẹ́yìn ìfàlókò bẹ́ẹ̀yàn bá bú mi lójú mi àdínní ọ̀dà sí folúwa rẹ̀ ọ̀yà pátápátá báyìí lomi poró ná ọ̀pọ̀lọpọ̀ òjò ní poró ọ̀gbẹlẹ̀ mọ́nàmọ́ná ìṣíjú ẹni tí ó pa tẹ̀ ń bọ̀rọ̀ ìṣíjú wo lódùmarè ọkọ ló ní kí n máa kọ yín lóminú àfòmọ́ ló ní kí n máa fò yín láyà bọ́mọ aráyé bá ń gódó ìdágìrì àmọ́ dálẹ̀lẹ̀ bákù kọ́ bá kọ jìjìnì ní múre ìdí rẹ̀ bí Ṣàngó bá ṣẹ́dùn lókè gbogbo ayé asá kíjokíjo bá àrá bá ṣẹ́ takọ́tabo ńlẹ̀ rúbà àánú ojú òní jẹ́ ká tọwọ́ bojú ìbẹ̀rù ejò òní jẹ́ àtọ́mọ ejò mọ́lẹ̀ ìmúmúná tó bá fẹ́ kárí ìwọ̀n wò láàrí etí ọ̀bá fẹ́ kẹ́rì yẹn nìkan yìí rí bí dàdàmbìrì bá lugi àfẹ́kù ọ̀yá Lakasagba ọ̀yá gbé mi rìnrìn àjò. Ìyá ó wá dé àbáwò ìwọ kọ́ lọ ṣẹ̀ wá ìyá rẹ ló ṣẹ̀ wá á wàá fi ọ́ dá ìyá rẹ lójú báyìí kó lè mọ̀ yìí pé àyè ń bẹ ẹ̀yin ó yá ẹ̀yin èèyàn mi ó yẹ já fún ẹ̀jẹ̀ rẹ̀ kó gbẹ ó yá ẹ fún un gbà bá ṣe bá ń fún ọ tán ìyá rẹ ó wàá mọ̀ yìí pé àwa ń bẹ àwa sì lọ́lọ́run kó lé ayé lọ́wọ́ àbí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ dúró ẹ̀yin wọn wọ̀nyí ṣe ya ìkà kí ni ọmọ ọlọ́mọ ṣe fún yín ọmọ ológun ẹ sì fẹ́ pọ̀ ọmọ ológun ẹ̀. kọ́ ẹ gbọ́ lẹ́nu ẹ pẹ̀lú bèrè sí obìnrin yẹn níbo ló gbà wọ́n bíbá igan. ìbòòrò lẹ́gbẹ̀ẹ́ Ṣakí ni. dákun náà ta ni ọ́ náà sọ́sọ́ ayé yìí ni ọ́ ni àbò oníṣègùn adáhùn ṣe ni ọ́ ni àbí babaláwo èwo ni ọ́. ẹnu rẹ mọ̀ dùn èmi ni wọ́n bá sọ báwọn ta ló wá gúnyán fúnrú ìwọ ìtónítọ́bẹ̀ òṣòro. ó yá dúró bí o gbàdé wọn o jẹ́ kí n wá sọ fún ọ ṣé wọ́n ti gbàgbé pé bàbá ìlàwọ̀ òde Ọ̀yọ́ ni pọ́njú làwọ̀ rẹ̀ mọ̀ jẹ̀dí mọ̀lẹ́ àwọ̀ Ìbàdàn onígbàgbà fúnfún báyìí ní sáwọn lóde ìsàn lu ayé adíáfọ̀ Ọ̀rúnmìlà níjọ́ títí kọ́ lọ́rùn bàwálé ayé wọ́n ní Ọ̀rúnmìlà bó bá délé ayé kí ló gbáyé ṣe Ọ̀rúnmìlà ní bóun bá délé ayé òun gbáyé Ọ̀rúnmìlà mọ̀ délé ayé ó gbáyé wọ́n wá méjì Ọ̀rúnmìlà wọ́n lọ rè fi so Olúkòso ní tó bá ṣe ti dẹ Ọ̀rúnmìlà lónìí ó di àìmọye ọdún lónìí. Ajíbọ́lá lorúkọ tí wọ́n pẹ́ dé Òyígìdìngbí lorúkọ tá a pèsè ọ̀dàrà ilé ọ̀gbọ́n ọ̀gbà ní ṣèwé àràgbà ṣe rí ojú kan náà tí gbogbo yín wà kẹ́ẹ̀dùn ó pa síbẹ̀ ẹ gbọ́dọ̀ mìíràn. ibi lọ gbàdá lákejì bẹ́ẹ̀ ni mo sọ fún ọ pápápá nínú ọjọ́ pápá bí ọ̀pá bá pa ejò apá torótoró ni bí èbìtì bá pa eku apá tiyetiye bí májèlé ọba sọ̀rọ̀ ajẹ́ fún tiẹ̀ náà òní lọ́ọ́ rí ọ̀run alákejì bẹ́ẹ̀ mo sọ fún ọ yá. ọ̀fọ̀kàn mi gbogbo yín ibi tẹ́ ẹ wà ẹ gbọ́dọ̀ yẹ ẹsẹ̀ ńbẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ní àkọ́parí báyìí látàrí kọ́lé àti pàǹsáwìrì tilẹ̀kùn tí ẹ mọ̀ pàǹtòrú pa òkú ọdún mẹ́ta kan ò gbọ́dọ̀ rojú báráyé wíjọ́ àgbé sínú ńlẹ̀ gbégbin àpò sínú ńlẹ̀kùn kún ẹ̀mú kan ò gbọ́dọ̀ múrin tìlẹ́gbẹ̀dẹ oṣù ò gbọ́dọ̀ jọṣẹ́ àjẹ́ ìsì ìjọbọ̀ adáǹṣe ìjẹ́ èdú àtọ́sọ àtàjẹ́ ò gbọ́dọ̀ péjọ kí wọ́n láwọn ojú orun gọ̀ èmi náà múra yín wá ń ọmọléèkú yín ni ṣe bóun rè àbó nǹkan ọ̀dà náà n tẹ́ ẹ wá fẹ́ ṣe fún ọmọ ọlọ́mọ tẹ́ ẹ ti dè ní pápámọ́ra yìí wọ́n wàá ṣe fẹ́yìn gan. àwọn kinní wọ̀nyí mà burú o ọmọ ọlọ́mọ tí ń bọ̀ wá jayé rẹ̀ ológun ọmọ ẹ̀ṣẹ̀ àpéjọ ẹ fẹ́ mú ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ níhìn ẹ̀rí lè mú mọ́ o ti dá a báwọn. tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní àánú ojú kan ò ní jẹ́ àtọwọ́ bojú
ìbẹ̀rù ejò ò ní jẹ́ àjọmọ ejò ń yà ìmúmúná tó bá fẹ́ kárí wọn láàrí o èyí tí ò bá fẹ́ kárí wọn ẹnìkan èrí bí dàdàmbìrì bá lugi àfẹ́kù ọ̀ya Lakasagba gbẹ́mí rìnrìn àjò. ìkúnlẹ̀ mẹ́ta ọmọ mẹ́ta lápò kan bàbá bá sáké. fara rẹ balẹ̀ o ṣé àjòjì ni ó nù ìlú yìí ni àbọ̀ ṣe ń gbọ̀n bí ẹyẹlé kíní báyìí mẹ́ta ni mẹ́ta ló kù kan. ọ̀ya máa bọ̀ sórí wo ara rẹ̀ gan ti ń balẹ̀ ó gbóná jù báyìí lọ tẹ́lẹ̀ wo ọṣẹ tó o bá ti gbé délé tó bá jẹ́ pé kò sùn balùwẹ̀ ni ọmọ gbé lọ́kọ̀ fọṣẹ ìwẹ̀ o ti gbọ́ ṣùgbọ́n wá ṣeé ṣe kó sùn kó tó délé má jí o tó bá sùn má jí o tó bá tásìkò tó jí fún rẹ̀ gbé wọ́ balùwẹ̀ kó fọṣẹ ìwẹ̀ fún o ti parí ìwọ náà wò wọ́n ṣàgbóná jù báyìí lọ tó gbé dé sórí para rẹ̀ ó ti balẹ̀ o gbọ́ ṣèyàn ò ní bá gbígbóná wọlé olúwẹ̀rí kọ́mọ̀ bá tútù jáde ìṣọ̀dọ̀ mi ní ọ̀yá wa máa lọ dọ̀ ìyá rẹ̀ ọ̀kárẹ̀ wa máa lọ dọ̀ ìyá rẹ̀ ọ̀kárẹ̀ kò gbọ́ kìlọ̀ tó bá sùn ọ̀gbọ́dọ̀ jí kí ni n fi ṣe kí ni n fi ṣe ìfowó rẹ̀ lẹ̀ ngbà bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ̀rà tọ́níìkì èbó fún olómi ẹ máa fún un mú ń gbọ̀ bá wẹ̀ tán ẹ ti gbọ́. ẹsẹ̀ àgbà ní pé lórí ilẹ̀ ẹsẹ̀ ń wo. máa gbé lọ rí. ẹsẹ̀ ń wo bàbá yóò padà jẹ bántálẹ̀ fún mi. bántálẹ̀. ẹ káre o káre ọkùnmọdé yìí àjànàkú ò lè kàn ọba tó máa mẹ́rin so ìjẹ ẹ̀lẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ọ̀gá o ó lọ́jà o ẹ̀lẹ́ o ṣẹ́ńtà òjòjò tí ẹ̀ ní ṣòwò kówó ọmọ nàjà kókókó lára ọ̀tá ara yín yóò lè ṣòwò yóò lè sọmọ yóò lè ṣàìkú tí ṣe bá lè ọ̀rọ̀ ẹ ṣeun o ẹ̀lẹ́ o ẹ káre ẹ ṣeun ẹ kú. ìlẹ́mọ̀dé ẹyẹ fọlá ò sí bàtà jẹ nínú omi ìran omi nìṣàn odò omi ayé ò ní gbé yín lọ ẹ kú mọdé ìyá yín ńkọ́ ẹni mo kọjá nìyí o àìsí ìyá àìkọjá lójúde ọba ká mọ̀ kọba. ẹni ayé fẹ́ ò lábùkù ẹni èèyàn fẹ́ ò lárùn kankan orí bọ́ Ọlọ́run tóbi lọ́ba. bẹ́ẹ̀ Ọlọ́run tóbi náà bọ̀ wáyé tó yẹ sọ bẹ́ẹ̀. bàbá Fáṣákí ni ó ní owó ó ní oògùn àmọ́ ọmọ inú kan ní ìlú. irọ́ o bàbá ò ní òbímọ àwọn èèyàn máa ń sọ̀nà àwọn ní bàbá ìbímọ wọn lọ́mọ ẹ̀ wà lamẹ́ríkà dókítà náà pè tó lówó. àjẹ́ pé ìyẹn ni pé Ọlọ́run padà gbà fún bàbá yìí. Ọlọ́run tóbi ju bí ọ̀ṣẹ́ sọ yẹn lọ. ọ̀rẹ́ wọ́n kò fún mi ní change mix. ẹni tó jọ òun ṣe wá tẹ bàtà ẹni tó ẹ pẹ̀lẹ́ sá o. At peace, man. Be reposeful, Bayonle. Damn! Bayonle, why are you doing this to yourself? Kí ló ṣe now? Everybody ló mọ̀ nù gbà pé you are extraordinarily lucid, an incandescent masterpiece. Always limpid. You're very brilliant, man.
Igbo kì í wà clouded nor get obscured at any point in time. Ambiguosity ò bá yín lérí now. Guy, you and I are the same type. Come join me, man. Bayo, wo àwọn guys tó wà níwájú ẹ̀ very well. Kò sí olóhùn inú wa gẹ́gẹ́ bó ṣe mọ̀ wá nínú ọgbà ẹ̀. Ó dẹ̀ mọ̀ ẹ́ ní KC very well. Ọmọ olówó ni ẹ Bayo, come on. Even Bayo tí bàbá ẹ lóde, your baba mo need command respect even pẹ̀lú say your baba no dey around. Look at us very well. For a tradition says, Veli, Veli, Versa. We came, we saw, we conquer. And it's better for you to maroon in a sinking ship than you maroon in a bastard. A vulture is on board, roaring, and is ready to devour. Bayo, it's better for you to cooperate and comply. To cap it all. Bàbá àgbà tó jẹ́ grandpa ẹ̀. Àwo ńlá. Ó gbójú. Ó dáńtọ́. Ó lóògùn bí àpárá. Èèyàn pàtàkì tún ní láàrin àwùjọ. Èèyàn ńlá tí wọ́n ń wárí fún ni. Guy, think. Hey guys, I have told you guys that I am not interested in anything called cultism. I am never going to be a part of it, and I will not do it for any reason. Mi ò ní ṣe, mi ò dẹ̀ lè ṣe láíláí. Get it straight. Kapo. Ẹ jẹ́ ká fún Bayo ní time díẹ̀ kó lọ fèrò. Bayo, by the time tá bá máa padà wá sí ibà, ó máa lágbára díẹ̀ o. You get it? Kapo. You guys are eloquent with your words. TJ, you enunciated that distinctly. And I'm sure our dear Bayonle Ogboa vividly. God, the next time would be nice. Let's go, good guys. Ilẹ̀kùn mú dádì lọ́wọ́ lójú oorun. Kóòtù ń lé mi kiri lójú ayé. What is the meaning of this? Ọmọ, ó lágbára gan. Kí ló lágbára ń bẹ̀? Wo, ṣorí, olódo rabata tí ó fẹ́ kàwé. Òun ló máa ń sọ pé ìwé kíkà lágbára. That's the truth. Wẹ́ lójú tiẹ̀, ó lè má lágbára. Ṣùgbọ́n èmi. Kò lè má lágbára lójú ẹ. Kò lè má lágbára. Ìgbà tó jẹ́ pé gbogbo ìgbà tèmi bá fi jókòó tí mò ń kàwé, concentrating on how to get good marks when we write our exams. Ilé ijó ni wọ́n máa kọrí sí. So what do you expect? Ṣé kí n para mi ni? Àbí kí n kú? See, all work and no play. Make Jide a dull guy. Ooh. Yes. Okay. No, while I rest my case. Yes. Oh. Least I forget. My father. On my day to Nigeria and then next week. Irọ́ ni o. Pàdí mi. O ti jẹ́ lọ bàjẹ́. Kí ló lè tó yìí? Bayonle. Your popsy go land. Confirm. Ayé ti bẹ̀rẹ̀.
sórí pẹ́rẹ́ tó máa ti ń dé báyìí kò dẹ̀ ra gbẹ́sìn tiẹ̀. ká máa wo bọ́ọ̀nù kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. ṣùgbọ́n nǹkan tó ń ṣe yìí pọ̀ even bible gan confam ẹ̀. jọ kí ló wí o. Matthew 7:7. kí ló sọ. ìwọ ọmọ bíbélì ni. ìwọ ṣàlàyé. ó sọ wípé béèrè how dẹ̀ fi fún ẹ. ṣé o tó máa ti dé báyìí jeep tó máa gbé dé yẹn kò dẹ̀ gbé wá school lọ́jọ́ kejì. ó tọ́ ni mẹ́. ó dẹ̀ máa make sense gan. make sense báyìí. ó máa make sense. good ṣé irú eléyìí. ẹ ṣé gan, mi dúpẹ́ lọ́wọ́ everybody. I am so happy. I mean, I'm very, very happy today. Kò sí nǹkan méjì ju pé iyì àti ẹ̀yẹ tí ẹ̀ ń fún mi lọ. Mi lè sọ bí orí mi ṣe ń wú tó. Tó bá ní pé mo tún lè níyì tó yìí nígbà tí mo dé, màá ní pé rọ́ ni. Àná orí mi wú gan. Azin mi ti lọ tipẹ́. Ìlú òyìnbó lọ́n láwa dẹ̀ wà. Tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ yìí náà ni mo fi yín sí. Ilẹ̀ dúdú ń bí ni àwọn òyìnbó lèmi wà pẹ̀lú ẹ̀ lọ́hùn. Mo dẹ̀ tún dé náà ẹ̀ tún appreciate mi náà ni. Ẹ dẹ̀ tún kólù àtorin gbogbo ẹ̀ tún fi ń jó pàdé mi. Ọlọ́run á wà pẹ̀lú yín. Thank you, ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ló tiẹ̀ ṣe. Àmì mi fúnra mi ò kí ń tọ́ra mi jẹ́ o. Wọ́n ní ọlá bàtà. Lọ́mọdò ṣọ́ bàbá ọmọ ní mọ́mọ́ yẹn. Exactly. Ojú ò ní tí ọ. Mi mọ̀ pé nítorí dádì mi ìwà rere tó ti wù sílẹ̀ ló jẹ́ kí ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ nígbà tí mo dé. Ẹ ṣé gan, èmi ò wá gbàpò tí ìbò. Ó yà yín lẹ́nu àbí ẹ má rí mi bí kánsílọ̀. Ẹ má rí mi bíi pé mo fẹ́ gbàpò tí àdúgbò. Ẹ má rí mi bíi pé nǹkan kan mi wà tí mò ń fẹ́ látọwọ́ yín. Mo ráyè gbogbo yẹn, mi kàwé gan. Dókítà ni mí. Nǹkan rí bí tí mo wá. Fáwálé kí ló dé? Fáwálé mo dún àná. Ikú ìjọ jẹ́. Fáṣákin. Dọ̀ ló ń fakunlé. Àbò gbọ́. Kí mo ló ń bọ̀rọ̀ lọ, mo ti mọ bí ìbànújẹ́ ti wá. Mo ti mẹ ní sọ̀kò sọ́jú ayọ̀ wa. Fúnra rẹ̀ ló wọlé tọ̀ mí tó wá sọ fún mi. Ta ló nítọ̀hún? Kí lorúkọ aṣọ onítọ̀hún nílé aláró? Ta ń gúnyán fún onítọ̀hún tó nítọ̀ bí òṣòro? Ta ló fi rí lé ríta tó fẹ́ pa ń lọ́mọ? Ó yá sọ fún mi. Wo Fakunlé sọ fún mi rèé yàgò onítọ̀hún. Mú sùúrù díẹ̀ náà. Irú sùúrù wo? Àní o jẹ́ ìrè yàgò onítọ̀hún bí ìtàbẹ̀yìn. Wo. Lakasagba ni. Ṣé bó mọ̀ pé òjòwú ni Lakasagba bí igbákejì Olódùmarè? Kì í fẹ́ kéèyàn bóun pín ìfẹ́ pẹ̀lú nǹkan kan. Wo gbogbo ìgbà tá à ń ṣe pọ̀pọ̀ ṣinṣin Fáwálé tó yẹ kí Lakasagba ó jẹun
títí òòrùn fi kàtàrí ṣe fún ní nǹkan kan jẹ. ìdí tó fi bínú nù tó fi táwọ́ sí Fáwálé ṣọ́ọ̀ṣì mọ̀ wípé kúrú funfun ní jẹun wákàtí. Lakasagba. Lakasagba dùn lóòsà jíjowú náà ni. Lakasagba. àmọ́ bàbá fẹ́ jèrè Fáwálé àfi káwá nǹkan ṣe sí Lakasagba o. káwá nǹkan ṣe sí Lakasagba o. Kọ́ńdà! Kọ́ńdà ṣe! Ọlọ́pàá! Dábàá lọ síbẹ̀! Wọ́n ní mọ́tò yẹn fún mi. Ẹ jáwèrè yẹn bọ́, jáwèrè yẹn bọ́, jáwèrè yẹn bọ́. Fọ́gílẹ̀sì ẹjọ́ máa ṣe sí. Lórí burúkúrú. Bọ́ wèrè bọ́ fún mi, bọ́ fún mi. Bọ́. Hey, come on! Stop there! Stop there! Stop there! I just stop! Listen! Come down! Come down! Màámi, ẹ̀yin ni. Ẹ wọ wèrè ni. Awọ wèrè. Awọ yóò ṣọ̀pọ̀ awọ wèrè. Awọ wèrè ọmọ wèrè. ìyàwó wèrè láti odindi Ṣàngó ẹ wá ń rọ̀bù ládùúgbò mi. Akànnì kásáré wa mú jẹ ẹrọ lẹ kádẹ bàbá ti wá lọ. Kí lẹ gbà lọ́wọ́ wọn? Kí ni wọ́n ní wọn ní nǹkan kan náà ní. Lẹ gbà lọ́wọ́ wọn. Ó nìyẹn. Orí yín ò pé rárá. Ó yá eré lẹ́sẹ̀ yín. Eré. Ọmọ fi gbogbo bẹ̀ẹ́ lẹ̀. Àwọn idiots. Ẹ dìde ńlẹ̀ o. Àwọn náà dà. Ó yá ìgbẹ́ kò sì lọ. Wọ́n. Ẹ gbé wá sà. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ bá yín gbé sínú mọ́tò mi sà. Ok, o observe ẹni pé ọwọ́ mi ti gé. No sà. Àbọ̀ òun rí níre wípé mò ń complain epo ti ń ro mí lọ́wọ́ jù láti gbé sínú mọ́tò. Rárá. I'm not one of them. Mi ò dẹ̀ lè jọ wọ́n láíláíláí. Àwọn ọ̀gá tó máa jókòó tó máa tọ́sẹ̀ sójú kan tẹ máa bá wọn tọ́ ẹsẹ̀, tẹ máa bá wọn fa ìkánná, tẹ máa bá wọn lọ́ ìka ọmọ ẹsẹ̀, tẹ máa bá wọn rin etí, tẹ máa bá wọn rin ẹ̀yìn ọrùn. No! Mi ò lè jọ wọ́n láíláí. Mo wà capable, okay? Mo fit láti ṣe nǹkan tí n bá fẹ́ ṣe. Okay? Go back to your work. Any nice day, sir. Listen there. Àìníṣẹ́ ṣe náà lẹ ṣe ń sáré káàkiri jẹ́ kí n bá yín gbé back. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á ní òun fẹ́ wọ mọ́tò kí n gbé òun dé junction. Serious problem ni. Oh my God. Ẹ̀yin dà. Àwọn boys dà. Sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ kàn bẹ́ẹ̀ mi fi ọwọ́ ra mọ́tò yìí sẹ́yìn díẹ̀. Ẹ bá ń fọwọ́ ra sẹ́yìn. Iwájú lẹ máa ń tì sí tẹ́lẹ̀ o. Àtẹ̀yìn àti iwájú ibi tó bá ti pè yín ẹ ṣàrọ̀. Ọya ẹyọ ṣe fún. Ẹ̀yin ni kẹrọ. Ẹyọ ṣe fún. Ẹrọ. Ẹyọ ṣe fún. Ẹ̀yin ni kẹtì. Àti ti ẹyọ ṣe fún. Ẹ̀yin ni kẹrọ. Ẹ má jò kú o. Ẹ má yíyà. Oye ọya sọ́tì. Ẹ má jò kú ẹ má jò kú o. Ẹ má jò kú o. Nuisance. Oya. Kúrò ń bẹ̀ o. Oya. Kúrò ń bẹ̀ wèrè. O ti mọ́tò tó dúró. Lórí ikú. Bọ́ọ̀sì. Ìyádùn súnmọ́ mi ní. Ṣé ayé náà ga ayé sí? Ọlọ́mọ jẹ́ mi ò rí wá ayé bá wọn. Màmí àtẹ̀mí náà. Dákun sọ fún mi, ẹni tó ní adúrú hospital tó wá di pé tó ń jẹ irú ayé o, ọlọ́mọdé ayé tèmi orí bẹ́ẹ̀ o, kéèyàn ní owó kọ́ máa lè ná. Tó bá wá di pópò sálẹ̀ tó bá kú, àwọn ọmọ àmọ́ ṣe yàrá jòlò lẹ́yìn ikú rẹ̀. Sóòrí pẹ́ ru owó lélẹ̀. Ọlọ́run ní í ṣe èmi lẹ́rú owó. Bí táyé ti yẹn rí, Kẹ́hìndé ọ̀yẹn bó ti yẹn tiẹ̀ ní tí ń lò ní.
àmọ́ owó lè ṣe pọ̀ tó náà owó ńlá ni kì í ṣe owó kékeré owó tó ní ẹ̀wì pọ̀ kọ́ wá jẹ́ pé ọkọ̀ tí tó ń gùn yín ni ìwọ náà wò. kí ni sí ọ àtúntò ìlera ká irú ọkọ̀ tí tó ń gùn rẹ̀ ti ṣe eléyìí gun ọkọ̀ ní àbọ̀kọ̀ ń gùn. ọkọ̀ ń gùn ní jáde ọkọ̀ ń gùn ní. àmì o. Kí lélẹ̀? Owó ni. 5,000 naira. Ṣebí 20,000 naira lájọ àgírísì kó tó gbé mi wá sí ìbálálẹ̀ àná. Wo ló bẹ́ẹ̀ ni náà. Ṣé bẹ́ẹ̀ mi náà ṣá lò wọ́n náà bẹ́ẹ̀ ni? Àbí ṣé gbogbo àdéhùn tí wọ́n ṣe fẹ́mi lánàá ṣé gbogbo ẹ̀ ló mú ṣẹ ni? Àbí o ṣàdéhùn fún mi pé breast never fall ni ẹ́? Àmọ́ gbà tó tú kàsà ni mo tó mọ̀ pé tọmọ rí mo lò gbà rí ni. Bí mo dẹ̀ ṣe rí tó náà ṣe bí mo gba kámú ni. Àbí mi gba kámú toró tiẹ̀ ti bá dáàdi gan lé lánàá mo dẹ̀ gba kámú. Gbogbo bá yín sọ iná gbà bẹ́ẹ̀ ó jẹ jíjẹ mímu nìyẹn ó mu mímu mo tún sanwó yàrá tabako oògùn yẹn náà ta tún kó pọ̀ mọ́tọ́wọ́ ẹ̀ ó mọ̀ gbára ti ga. Àbólórí burúkú lélẹ́yìn èmi ni tọmọ rí ṣé wọ́n tó ń ṣe bí ẹni tẹ́jọ́ oge jẹ lórí mi lánàá tí mo béèrè orúkọ ẹ tó rántí ó wá sọ pé èmi tọmọ rí jọ fún mi lọ́wọ́ mi jọ kó fún mi ládéhùn wa. Wá ṣé èmi ló dáwọ́ lù. a ní ẹ. jẹ́ kó rí ẹ pé ṣó wa ó kèṣà kí ló ṣe ṣé nítorí pé mò ń dìbò fún ẹ lánàá o sọ pé mi ń dún bí ejò lórí ìwọ ta ni ìwọ ṣé bẹ́ẹ̀ náà ló ṣe dùn tó ni àwọn tó dùn gan gbòòrò àdún bí ejò lórí wọn kí ló ṣe jẹ́ kó rí ẹ pé o wọ́n bẹ́ mi sọ̀rọ̀ bóyá wọ́n bá mi sọ̀rọ̀ bóyá wẹ́ o kò jẹ́ kó rí ẹ pé o. má ranjú o má ranjú òṣìṣì sí mi rárá tó bá ranjú máa fi pẹ́ẹ́ máa fi gún ẹ lọ́pọlọ fún mi lọ́wọ́ mi o ó dà bẹ́ẹ̀ ni o ṣe lọ gbé ìyá àti àbúrò ẹ wá kó wá bá wọn sùn fún mi lọ́wọ́ mi o. My mom. My mom fún mi lọ́wọ́ mi. Ìyá Ìbàdàn wàá lò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ èèyàn kò kí ń búyà mi kó lọ bẹ́ẹ̀ ṣó six ṣá kí ló fẹ́ ṣe tẹ́mi fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ṣé tẹ́mi ní kí ni fẹ́ ṣe ṣé èmi. no ẹjọ́ ẹ̀kọ́ náà ẹjọ́ ẹ̀kọ́ náà nígbà tí mo ti ń ṣe bí ọmọ wọ̀ tí fún ẹ ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ èmi tí mo gbé wá síbí ni ajá àwọn ọmọ tí a máa ń lo orú yín mọ́ àbí àwọn ọmọ tí a ń lo yín mọ́ ni. màá pàdé ẹ ìgboro ní ẹgboro ní mi màá pàdé ẹ lórí burúkú tí ẹgbà kó padà kówó lọ lóṣì fún 5,000 complain àwọn yẹ gan tí màá pàdé wọn lórí allen 3k ní lóṣì lélẹ̀ lóṣì ló kọ̀ fẹ́ kó bá mi. Aza. Wẹ́lí kọ̀ọ̀mù rẹ olówó orí mi my darling. Wúrà, mo ti máa sọ fún ẹ, o máa ní ẹ̀ láti try láti learn fast, okay? What is wẹ́lí come? Wẹ́lí, kí ló ń jẹ́ wẹ́lí? Mo ti sọ fún ẹ láìmọye ìgbà pé tó bá fẹ́ kí èèyàn tí èèyàn bá dé, wá sọ pé welcome. Welcome. No, welcome kọ́, welcome. Welcome. Oh my God. Wo ẹfẹ mi lẹ jàre. Sorry, wo. Sáwọn jẹyin tí olúwa rẹ̀ ó yọ mọ́ èbò lẹ́nu. Rọra ṣe. Problem ayé ẹ pọ̀. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá mi. Ìmọ̀ ń lọ. Má worry. Mọ́tò tó bá. Ìmọ̀ ń lọ. Mọ́tò tó bá stand dáadáa tó bá dúró kò ní dúró lẹ́ẹ̀kan. Á move síwájú. Engine wà ń bẹ̀ nìyẹn. No problem. Yeah. Yes. Okay, ó ti rí. Engine bẹnu rẹ̀ ń dà mí bá ti rí ó ti mọ̀. Ọlọ́run wúrà frequency ẹ low. Ṣé mo fi yun náà sí ni? Anyway, mi ni màá try láti jẹ́ kó tètè pick. Torí Rome gan was not built in a day. Sálè. Sáwọ́. Mo ní sálè. Mo ní bẹ́ẹ̀ náà ni. Wúrà.
pẹ̀lẹ́. o. ẹ rọra sà. wẹ̀lúwẹ̀lú bí òjò ó ti mẹ́mi là ń tèmi. báwo ni. ẹ kúlé. ọmọ ọlọ́fin àjá. bá mi ẹ kú kalẹ̀. ọmọ bíbí ire ò ṣeé fowó rà. ẹ kúlé dáadé. ọmọ ẹkùn tágìrì gbéra rẹ̀ níjà. ẹ pẹ̀lẹ́ dáadé. ọmọ àlébọ̀ lẹ́yìn lára iwájú. báwo lára yín. wo ara dá ṣáká lára dá. ọmọ ògèdègèdè ọlọ́kọ̀ tí tàn yẹbẹ lójú omi ọmọ káfọwọ́ wà káfàjẹ̀ wà káfọ ògèdègèdè ọwọ́ wa kọ̀ lè ṣẹ́ rí. ẹ ṣé gan dáadé inú mi dùn gan pẹ̀lú bí mo ṣe bá yín kò ní kí tún máa béèrè health yín mọ́ àbó ríran. ẹ jẹ fruit ẹ tún mú omi yes nice one. mo tiẹ̀ ti kọ́kọ́ jẹ̀bà. nínú ilé tẹ́lẹ̀. mo ṣẹ̀ wá ní kí n fẹ́lẹ́ ìwẹ̀ lórí. ọ̀kàrẹ̀. dáàdi mò ń bọ̀ wá rí yín fún kankan sìn. ọ̀dà náà. ẹ jẹ́ kí n sáré wọlé náà. ọ̀kàrẹ̀ iṣẹ́ ń kọ́. ọ̀dà dáàdi. ọ̀kàrẹ̀. wà lórí ìjókòó. mo wá dín in lọ ni bẹ́ẹ̀mi bá tiẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa wú lórí ni ìbọn yẹ kémi náà wọ ọmọ kékeré kan kí n fẹ́ ṣe ilé. àbáyìn bọ́ọ̀lù ńlá. ọmọ kékeré tẹ fẹ́ fẹ́ kọ́ ni problem tèmi. ọmọ kékeré tẹ bá fẹ́ àwọn boys tí wọ́n máa jà lórí ẹ̀ ńgbà tí Ọlọ́run bá ní kẹ́ lọ síbi tágbà rè ìyẹn ló dùn èmi. ẹlẹ́nu gọ̀ǹgọ̀ èmi náà máa ń tí ì ṣe ń wo ọya agbá bíi tèmi ń ọ̀fẹ́ n ò jẹ́ fọ́ọ̀mù èké bíi irú tiẹ̀ yìí nítorí àgbà lọ́tàgbà wà. àtọ̀yà agbá àti Ṣàngóòde ewélewo ẹgbẹ́ yẹn ọkùnrin ní ilẹ̀ lè jẹ́. gbọ́mọdé yìí. bọ́ọ̀mù àbí báyìí mẹ́rin sí. ó ti tó èwo ǹjẹkújẹ èyí tó múlẹ̀ mo tí ì jẹ́ n ò ṣe bẹ́ẹ̀ rí ní jẹran. ó lè bọ́yàn pa tó bá gẹ́rí àyẹn ó good aspect kan tí mo ló ń jẹ no ó try frequency ẹ̀ ló ń. jẹ́ n sọ kínní kan fún ọ èyí tá a máa ń ṣàdúrà fún yín pé ọ̀rọ̀ jà ríra ọ̀rọ̀ jà rí kì í ṣe kẹ́ ẹ lọ́jà lọ ra bàtà àbí kẹ́ ẹ lọ́jà ríra sọ obìnrin rere níjọ́jà rí o ti rọ́jà ríra báyìí. ẹsẹ̀ bá mi àyà gúdà àyà gúdà. má wọrí má jẹun ẹ lọ má fẹ́ tó ń jẹ mi àfi tó bá fẹ́ kí n stop. rọ bí ìwọ náà ló ní máa púfù ara mi. tó fẹ́ kí n dìde lásọ ìbò. Hello? Yes. Okay. Bíbí àwọn wo nìyẹn? Àwọn bẹ́ẹ̀ ni bàbá mi lè jọ. Yep. Okay. Ṣé obìnrin ni wọ́n ni? Okay. Mọ́tò mélòó? Máa wẹ̀ tó bá dé wàá rí wọn, okay? Okay. Bá tiẹ̀ ní kí n ṣe tẹ́lẹ̀ sàn ní àmọ́ ńlọ́lọ́lá ìwọ náà dáa. Ṣùgbọ́n let's go. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ara yìí ló ti ṣeré o, mo gbé wá tilé mi. Tí bá yìn irun mi, èèyàn tó wà níta ò lè gbọ́ débi pé èèyàn tó wà ní ẹ̀sùn máa gbọ́. Gbà bẹ́ẹ̀. Let's go. Ìdí ẹ̀jọ̀. Ayé ìdí ẹ̀jọ̀. Bọ́ọ̀lù tí mo gbà wáyé tó. ẹ ní sùúrù náà ó ò tí kú rárá ẹ tó kú sọ̀rọ̀ ni ó bẹ́tà kó kú dàn kí n fọwọ́ ara mi pa ẹ́ fún ara mi àṣírí kò ń ṣẹjọ́ ẹ̀ tí ó bá ṣe léyìí idiot náà tó pé tírú ẹ pè tó dẹ lóhùn idiot gbọ́ná kẹ àjàlá farms yẹn ló ti ń ṣiṣẹ́ ni ṣoko lórí burúkú ni ọ̀gá ẹ̀ tó jẹ́ àjàlá ṣó tó perú eléyìí
o wá pè tán o wá ṣe tán o fẹ́ sanwó irú mọ́tò oníwèrè yìí lò Honda ìjẹun àgbà ni. gbé Honda yẹn kò gbé fún mọ́ sí ẹ̀. ẹ má jà ṣe bẹ́ẹ̀ mọ́ ìjẹun àgbà. olórí burúkú yẹn. ọ̀gá náà sì lọ èlò ló ń gbà lóṣù. 80,000 ní. wọ́n gan pàápàá amúnibúni ni ẹran bí yẹn ṣé ẹ kò tẹ̀lé rúwèrè yìí tí ò lówó lọ́wọ́ ta ló fẹ́ ti fi ẹ jọ 80,000 ṣo níyàwó. mo ní. o lọ́mọ. mo bímọ. ọmọ mélòó ló ní. mẹ́fà ni màá ó yẹ tí ó jẹ́ kí n sọ pé lórí burúkú níyàwó tó mánéjì rú ẹ. mọ́ mi kan ìyá. kò ní dáa fún ẹ. gbogbo kó ju burúkú máa kíkàbọ̀ ẹ lójú ọmọ àlè. ẹ náà wèrè. mo kọ́ mo ti kọ́ mo kọ́. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ madam. ẹ ǹlẹ́ o. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé wọ́n tètè dá yín lóhùn because ordinarily tí mi ò bá sọ fún wọn kàn ṣí gate mi fún anybody wọn ò béèyàn kan rí kó ṣílẹ̀kùn mi kẹ́ wọlé so ẹ má bínú sí mi pé wọ́n dá yín dúró pẹ́ sẹ́nu gate ṣé kò sí. yes ma láti area ajé police station láti wá. mi gbọ́. láti area ajé police station láti wá. area ajé ṣọ́dọ̀ ìṣirò kan yẹn. yes ma arákùnrin ló sáré dé àgọ́ wa ní kópẹ́kópẹ́ yìí ó ní ẹ gba aṣọ lọ́rùn pé ẹ̀dẹ̀ tó gba owó nípa tó six mọ́tò òun. my baby boy. torí ẹ̀ ni ọ̀gá wa fi ní ká wá invite yín wa. baby boy kéré baby girl ni wèrè wọ yìí ló lọ report èmi ní ọ̀dọ̀ Bashiru ìyẹn náà wá ní kẹwàá ṣé Bashiru mọ̀ pé ń bọ̀ ń bì èmi náà mọ̀ pé tó bá mọ̀ kò ní kẹwàá bá mi. anyway no problem ẹ máa wá padà lọ sọ fún Bashiru wípé mo ṣe ń dé láti Àbújá lọ́dọ̀ àwọn ọ̀gá ẹ̀ tó kó aṣọ sí lọ́rùn ok ó dẹ̀ rẹ̀ mí gan so mi ò ní lè tẹ̀lé yín lọ tó bá wá di ọ̀la màá wá àmọ́ kí n tó wá yẹn wọ́n sọ pé wọ́n ń dá mi lóhùn kò yé rìn dì mo máa kọ́kọ́ lọ sí salon ní àárọ̀ ṣọ́rọ̀ mi yé 2 mo máa lọ sí ọ̀dọ̀ fashion designer mi 3 good 3 yẹn mo máa lọ sí spa ṣọ́rọ̀ mi ti yé because òrùn Àbújá yẹn pọ̀ gan fún mi so mo ní láti lọ fún body polish okay then 4 mo máa wá lọ sí site tí bá wá ń bọ̀ láti site yẹn tí ò bá rẹ̀ mí jù máa wá àmọ́ tó bá rẹ̀ mí well ẹ wọ voicemail nìyẹn ẹ gbọ́ abẹ́ dáhùn ó yá alele. ẹnu mọ́tò tí mo wá sọ gbọ́dọ̀ lọ́wọ́ mi kan ṣé màá fi baby boy ní sílẹ̀ fún wọn bíbá yìí ẹ wo èmi ò ní kú omi o wọ́n mọ̀nà pẹ́. ìyẹn gan ló máa pè ẹ́ jù torí tó bá pẹ́ jù nù ọgbà yìí wàá kú síbí wàá sọ ẹ́ sí ẹ̀yìn fẹ́ǹsì. nítorí kí ni mo ṣe fún yín ẹgbẹ́ kí ni mo ṣe fún yín gan kí ni mo ṣe fún yín. mú wèrè yìí sílẹ̀. Bashiru àbí kí náà orúkọ ẹ̀ ó mà gọ̀ ọ́ láyà o ṣé wọ́n lo ní káwọn ọmọ òṣìṣẹ́ dáradára kan wá arrest mi. Kofi àbí Kàfí àbí kí lorúkọ ẹ gan-an? How dare you barge into my office? And if I may ask, àwọn ọmọ ẹ wo ni ọmọ jàtijàti? ṣọwọ́ mi ló ti ń bèrè stupid question. ọwọ́ mi ló ti ń bèrè stupid question. Yé o gbá mi létí. máa tún gbálẹ̀ kan sí tó bá tún bá mi sọ̀rọ̀ tí ò bá ikùn gbé. ó gbá etí mi. Yes, give and take lọ̀rọ̀ lé ayé. Mo wá fẹ́ kó o tẹ́fẹ̀ẹ́ inú ẹ̀ kan báyìí. ó lè ṣe bẹ́ẹ̀ mọ́. Kí ni dáadáa ọ̀fẹ́ dà? Kí ló fẹ́ ṣe fún mi? In the line of my duty. ẹ ló lọ pẹ̀lẹ́dẹ̀ akúṣẹ́ sódì àti ṣó rántí ọmọ rádaràda kan báyìí Bashiru àbí kílẹ̀ ń pè tẹ́ fi ṣe DPO àdúgbò mi tí mo fẹjọ́ ẹ̀sùn ẹ̀pọ̀ ní mi lára yẹn ṣé
ṣó lè bí pé ó gbọ́ etí mi sísìn ṣá. Mi parọ́ mọ́ náà ṣé mo fẹ́ máa parọ́ ó wá wájú mi sí tó wo mi bí arìndín náà. Yes, ó gbá mi létí. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Mo gbá etí ẹ̀ mo gbá lágbàgbé nìyẹn. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Ta ni? Àwọn tójú ẹ lọ nídìí iṣẹ́ yìí. Hello? Ta ni yẹn? Yes sir. Rárá sir. Kò rí bẹ́ẹ̀. Olókọ́ gbà mí lé. Nǹkan tí mo kọ. Hello? Commissioner sir. My friend máa ń gbé fóònù mi. Hello sweetheart. Ṣé wọ́n náà sún gbọ́? Òun gbọ́ tó sọ pé òun gbọ́ etí tèmi lágbàgbé. Okay darling. Love you too. Kafilat. Thank you my darling. Kafilat jọ. Ìwà títa ni. Jọ torí Ọlọ́run. So òun orúkọ mi. Jọ. Pé commissioner padà dá. Èmi. Jọ. Èmi. Jọ. Sọ wípé èṣù ló fà á. Èṣù yẹn máa ṣe é pa. Àbí kò parọ́ fún pé tí ọwọ́ ẹ̀ bá tún kàn mí. Ní ìfọwọ́kọ ẹ̀. Tí ọwọ́ yẹn bá tún tó bá tún fi ọwọ́ yẹn kàn mí tí n bá gbá ojú ẹ̀. Mẹ́ẹ̀ká sọ́pọ̀ lọ́rùn mi ti di iṣẹ́ mi jọ. Ìwọ táṣọ ti bọ́ lọ́rùn ẹ̀ ti pẹ́. Rántí àjọṣepọ̀ àjọṣepọ̀ wa ṣàánú mi. Kórìí burúkú lọ àṣepọ̀ ló ṣíwó olóòórùn. Mo dábọ̀. Daddy, mo ti ṣetán. Báyọ̀lé. Sá. Jọ̀ọ́ ṣo lè sọ reason tó fi decide láti faṣọya mọ́ra ẹ lọ́rùn. Mi ò fàyà swag ni wọ́n ṣe wá ń wọ̀ sí ni ẹ̀ sá. Ó wọ rag, ó wọ àkísà sọ́rùn, ó ń pè ní swag. Sórí pé nǹkan ti ń ṣe ẹ́. Ó wọ aṣọ tí ò lápá bí ẹni pé o ní àyà tó lè fi gbé. Tó bá jẹ́ àwọn boys tí wọn ọ̀rẹ́ ni tọ́ wọn tí wọ́n wà ní Texas. Àwọn ni wọ́n wọrú ilé ìwà tiẹ̀ rí àyà tó máa tiẹ̀ fi gbé kó tó wò pé wọn ò rí wọn tọ́. Àyàdàláyà ẹ̀ sìn. Máa wo nuisance tí mò ń béèrè gẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fọwọ́ ra àpò. Ṣé àpò méjèèjì tó wà láyé ẹni gẹ̀? Mi gbọ́. No, ibi teachers yẹn fọ́ sí ni. Orí mọ́mi ẹ̀ ò pé. Yes. Kí la gbé kí la jù ní ìsìn. Thank you. Tó bá jẹ́ pórí ìwọ pé ni wàá ti bá sọ̀rọ̀ dáadáa èmi ò ní délé kí n máa bá gbogbo rádaràda yìí. Ìfawalé irú àwọn ọmọ àṣìn bí wọ́n ṣe wọṣọ jáńpé bí aṣọ ìsìnú. Dàdí ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ̀yin lẹ bọ ọmọ ẹ̀ jẹ́ débi tó dé. Ká ní ìyá ò ráyè láti bá sọ̀rọ̀ dáadáa dádì ẹ̀yin wà ń bẹ̀ ẹ̀yin lẹ bá ẹ̀mí sọ̀rọ̀ débi tí mo dé ẹ̀yin lẹ kọ́ mi mélòó wá ní Báyọ̀lé lọ́wọ́ yín láti bá wí. Ẹ tún gbọ́ nǹkan tẹ́ ń sọ aṣọ táwọn ọmọ ọ̀sìn wọ̀ ní ṣé mi nìkan rú ẹ̀ àbí next time tí n bá tún rúru aṣọ rádaràda báyìí lọ́rùn ẹ̀ kò sí nǹkan méjì tí màá ṣe fún ẹ gbogbo wíì mi pátápátá màá wíìlẹ̀ fáwọn ọmọ motherless baby so yẹ màá wíìlẹ̀ fún ọ. Sweetheart kí ló ti tó bá wọn. Òun náà fẹ́ mọ̀ ṣe ibà ọmọ bàbá olówó ni kè ló tó bá wọn. You see àrùn ẹ lọ sí school kó lè kàwé kó lè gbọ́n kó lè smart kó lè kọ́ ìyá ẹ sweetheart ìyá ẹ ń pè mí ní sweetheart èmi ní rat àbí rat pig ìyá ẹ ń pè mí ní rat ká ní wọ wà wọṣọ rádaràda tó jẹ́ pé ọpọlọ ẹ ló jẹ́ kó ṣí sílẹ̀ ṣé wọ́n kọ́ ló máa put ìyá ẹ tù. Are you ready now? Yes sir. And bó ṣe ń wọnú ilé yẹn lọ mi ò fẹ́ ráṣọ yẹn lọ́rùn ẹ̀. Okay sir. Wàá lọ change aṣọ yẹn immediately o ní lọ sí títì kan náà ká sí ẹ àfi tó bá fẹ́ kí n dizone ẹ. I'll change it sir. Lọ sórí speaker yẹn 47,820 naira olówà níbẹ̀ wàá wá yọ 1,700 1,005 sí àpò 200 naira orí ẹ̀ kó fi gun ọ̀kadà lọ síbi tó ń lọ. Go. Daddy. Nuisance. Go. Wọ́n náà go wọ́n ní o go sọ́ọ̀tún lè go mọ́ ni. 47,000 1,500. Daddy. Gbogbo ẹ̀ náà kọ́ léèyàn bí ilé kankan kan mọ́mọ́ àwọn ọmọ ẹ̀sìn ìtọ́ta tó ẹ̀yìn a lè tọ́ àwọn ẹ̀sìn bẹ́ẹ̀. Small tiẹ̀ ní bá mi small ni.
small ni. ẹ jọ̀ọ́ ẹni kó dákẹ́ ká lè rójú tú ọ̀rọ̀ tó ti yé yín. ẹ wò dádì ibi tí ayé lajú dé ń sìn tí a bá fi àyè gba Báyọ̀lé á bàjẹ́ ju bó ṣe yẹ lọ ṣó ti yé yín. ẹ wo ìgbà ẹ wo bí ilẹ̀ ṣe ṣú tó wo aṣọ tí wọ́n fà ya mọ́ lọ́rùn ẹ dẹ̀ fẹ́ ká gbà bẹ́ẹ̀ no ọ̀dà mi ò fẹ́rù àwọn aṣọ yẹn lọ́rùn ọmọ mi no. o ti gbọ́ ṣebó sì tilẹ̀ yí pààrọ̀ rẹ̀ àbí kó máa lọ bí kí n lọ. màmá ìdí dádì ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀ kó tó di kó ń débí èmi ò ní adúrú owó tẹ ní kí n fún yín èmi ò ní adúrú owó yẹn ṣó ti yé yín. mi ní interest yes ẹ fẹ́ fi owó ṣe kinní kankan tí ò bá ti jẹ́ owó tí ẹ máa ná ibi tẹ́ máa náwó sí tó máa lè mérè wọlé no mi ò rẹ́dì láti fún yín èmi ò kí ọ̀rẹ́ bàjẹ́ kẹ́nìtì ń bàjẹ́ no. ìfàwálẹ̀ kò ṣe ètí ọmọ nú wọn pé mo bímọ tó lálùbáríkà wọ́n sì ti mọ̀ pé tí n bá ìnáwó ọwọ́ bì kan ọwọ́ rẹ ló ti wá dákun ọkọ ìyá mi bá ń fi sí. no. Grandma, what surprise kan fún mi? Ilé yóò lówó lọ́wọ́ mọ̀ ẹni tí mo gba 30 million lásán lọ́wọ́ ẹ̀ tó ń gbin tó ń ṣùgbọ́n ọ̀hún. Ǹjẹ́ ní mọ̀ polówó lọ́wọ́ o? Ó ṣe plan láti ṣe mọ́. Ó ra cash down ní ìtúlẹ̀ kọ́. Mo ní padà ẹ̀rọ. Wúùbẹ̀. Mo máa ń gbórúkọ ẹ̀ nígbà yẹn bọ̀ mi ò olówó lọ́wọ́ packaging lásán ni cash glory ló máa ń lò kò lówó. Amóhùn wọn cash glory wọ́n ní ìrànlọ́wọ́. A ní underestimate bóyá kí wọ́n lọ gbọ́ṣẹ́ wò ẹ̀ka wa mọ̀ bí a máa penetrate mọ̀ tó bá ti drop fún wọ bó bá ṣe gbé pẹ́lú sí màmá mo ó ṣe Ìfáwálé Ìfàṣàkì ní ìgbó pẹ̀lú èrè o ó dẹ̀ ló cool and handsome you know. Wow. Ìmúra ẹ̀gbọ́n ló tàkì. Ọmọ ti tó máa ń tàkì lẹ́yìn máa ń lówó lẹ́pẹ́ yóò ní wò ẹlòmíì ó lówó lọ́kọ̀ mọ́ rámú àdúgbò ìyàwó rẹ̀ tí wọ́n ní pọ̀ Àfíìsẹ̀ ni ọ̀la. Mi ò lówó rárá. Wàsíù nìkan ló máa ń náwó fún. Kò ní investment kankan. Packaging lásán. Packaging lásán. Packaging tó ju packaging lọ nílé yìí. Next person. Kò sí wọ́n mọ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ délé kò lówó. Wà láti ṣẹ́ lórí Ìfáwálé. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Ṣé wọn láyà yìí? Olówó mọ̀mọ́. Yahoo ni. Yahoo. Yàrá yìí gba àwọn yẹn nílé máa lọ. Elégùsì bíi tí máa bọ́ọ̀sì champagne bọ́ọ̀sì. Ṣé pẹ́ ìgbọ́n tún? Àwọn àgbọ̀ máa sponsor ẹ̀. Ìgbàmọ̀ ló máa ń tẹ̀lé. Yes, when you're small, you're a bad guy.
Yes, kẹ́. Sorry, mi ò get yín. Mo ní ta ni mo ń bí lọ yín. Oh, okay. Ẹ má bínú, mi ò understand nǹkan tí ẹ̀ ń ṣe láti sọ ni. Actually, mo fẹ́ mọ̀ bóyá mo lè rí doctor. Ṣé wọ́n wà nílé? Ẹ fẹ́ rí doctor? Bẹ́ẹ̀ni. Láti bo? Tí ò sí? Kò sí nǹkan kan. A fẹ́ ṣe àpèjẹ kan ni. Àwa fẹ́ invite wọn. Bẹ́ẹ̀ni. Irú àpèjẹ wo náà yẹ lápò? Of course, normal àpèjẹ ni. Ó kàn jẹ́ wípé àwọn èèyàn ńlá la pèsè. Ṣé bó ṣe wá wà yẹn? Tó bá máa fi di ọwọ́ ọ̀sán, ọ̀gá ńlá World Pasuma àti ọba orin Saheed Òṣùpá àwọn ló máa play o. Tó bá máa di ọwọ́ alẹ́, bàbá wa King Sunny Adé ló máa ká ẹsẹ̀ ìtúnlẹ̀. Ẹ pò lórin nígbà tí pé Pàṣọ tẹ́ ẹ sì ti pé Òṣùpá tí Sunny Adé tún bọ̀ ìwọ ló tó àpò ẹ ti pò lórin tán ọ̀gá ò lè wá. Bẹ́ẹ̀ ni wọn ò lè wá ọ̀gá èlò lọ bí àpèjẹ báwọn mo lọ rẹ. Ọ̀gá o àmọ́ ẹ jù sá ṣé ẹ kò lè fún mi ní àyè láti tẹ yọjú sí wọn náà. Ẹ lè rí wọn ọlọ́mọdé àríntí ọ̀dà ẹ̀rọ gàkẹ́ láti bó síbo ẹ̀bẹ́ tí wọn ò sí kéètì wọn wá yọjú ní lẹ́nu rin láyé Boko Haram ọlọ́mọdé àdáná ẹ tètè máa lọ kẹ́ ẹ kílé o ẹ lè rọ̀gà ẹ ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ rọ̀gà ọlọ́mọ sànù wa ni ayé sọ jẹ́ pé gbogbo Boko Haram kankan yìí ẹ ló sà obìnrin náà máa ń ṣe Boko Haram. ẹ jọ sà ẹ kò bá ara mi mú ilé dání ẹ má ló kéré. ẹ kí lẹ kó àwọn mi àǹtí èbó ẹ ṣe kí ni wọn ṣe kọ bọlé ló ṣẹnu mu kúnlẹ̀ ló ṣẹnu gọngọ. ẹ ṣe kì í ṣe pé wọ́n yẹ ẹ lè rọ́gà náà ọlọ́run nìkan lè rí ẹ lè rọ́gà ọkàn níbẹ̀ ṣe rí ẹni ọ̀gá yìí lọ bí àpèjẹ dẹ́ẹ̀dá kan ẹ jẹ́ ìyá yín lọ́gbọ̀n kan tẹ́ bá fẹ́ rí ọ̀gá ẹ̀yin sọ fún mi pé tó ẹ fẹ́ ṣe àpèjẹ o fáwọn àkàndá ẹ̀dá àtàwọn tí ò níyà ọ̀tán. ọ̀gá náà dáwọn lè ta lẹ́yìn pé gbogbo ẹ̀ tán bá ti ta àwọn ó ti fi ṣe sàrà fáwọn ọmọ àkàndá ẹ̀dá àtàwọn tí ò níyà bọ́gà ṣe lè tẹ̀lé yín lóde nù. ìyẹn náà dẹ̀ da o àmọ́ tí ọ̀gá ọba lè wà ṣé a lè pe madam ni àwọn ìyàwó wọn kọ́. ẹ bọ̀ jẹ́ ẹ̀yin mọ́sọ́lùmọ́ gbàù ọ̀tọ̀ ò lè wọlé ìyàwó ọ̀gá kẹ lóde ẹsẹ̀ ọ̀gá àti ìyàwó wọn wọ́dà ní opposite báyìí lọ́lọ́run fọ̀rọ̀ wọn sí ọ̀gá kàwé débi déyàn kàwé dé láyé ìyàwó wọn sì lè bìdí ìkòkò hó kẹ́mísì wọn ò bára wọn kàn jọ gbénu laboratory kọ́ lọ́mọdé àìsàn lóṣàn ìyàwó ọ̀gá kẹ. àmọ́ ẹ gbọ́ sà ṣé kò tẹ̀ sí mọ̀lẹ́bí kankan bóyá bíi bàbá ọ̀gá àbí ìyá ọ̀gá kákọ́ tẹ̀lé fún ní invitation ẹ̀yẹ kan tó lè wá sí ibi tá à ń sọ yìí. bá fẹ́ mẹ̀mí ọ̀wà bàbá ọ̀gá kẹ bàbá tó jẹ́ pé kí wọ́n bá ti wà bàbá àgbàlagbà rẹ pé oko ni ẹ ti wá kí wọ́n jẹun kí wọ́n sùn bó ti máa rún bí agilintí wọ́n jẹun ó sùn wọ́n jẹun ó sùn kájágbó bàbá babaláwo ni àwọn ò lè wá wọn ò lè wá wọn ò lè wá rárá. àmọ́ tá a bá pè yín ṣá ẹ̀ máa wá. èmi ò wá àfọlọ́ nsọ́lé à wà. ẹ ṣeun gan ni sá ẹ ṣe gan ni sá inú mi dùn sá ẹ ṣe gan ni sá ẹ rọra o ó dàbọ̀ sá. ẹ kú àná sí. yes sir all right sir. ẹ kú ìnáwó ẹ kú àná sí ẹ máa rán bẹ́ẹ̀ wo. yes sir. gọ́tà mẹ́gbẹ̀kejì ohun èdè o ẹ ṣé o. yes sir. a sì gba nọ́mbà wọn ọlọ́run ọmọ tóbi lọ́ba o wọ́n mọ̀ jẹ́ ńlá gómìnà tó mọ̀ ro god ní ẹ̀bù tí kàyí èrògùn ọ̀rọ̀ gan fún wa àbálọ́run náà sí mi látọ̀run ni aláàánú relé o massive god ẹ máa rọra o àbọ́kọ̀ yóò kíkì kò sí bátìrì mi lẹ́ ohun sì ni wáyà àtẹ́bílẹ̀ ṣe ṣéǹjì ẹ̀kọ́ kíkì náà ni. grandma on Dr. Fawale Fashakin máa ń lówó lọ́wọ́ gan ni o ṣùgbọ́n a lot of people lè mọ̀ pé ó ní owó lọ́wọ́ as a matter of fact níbi tí owó ẹ̀ pọ̀ dé ó ní àkáǹtì World Bank òun àti ìjọba Switzerland wọ́n jọ ń da òwò pọ̀ lórí ṣíṣe àti títa oògùn. He has one of the biggest hospitals in town. Ó tún wá ní babaláwo tó gbóná ní bàbá. Grandma, he has an illiterate for a wife. Really? Tẹ́ bá ń gbọ́ pé èèyàn jẹ́ ẹnu já wáyà, that's the kind of person tó ní fún gate man. Really? Yes, òun àti ìyàwó ẹ̀ wọ́n bí ọmọ kan ṣoṣo. Ìyẹn wà níléèwé. Ṣé rí ọkọ yẹn? Dókítà kì í jáde ṣeré tàbí kó gbé ọmọ jáde. No. Nǹkan ẹyọ kan tó fẹ́ràn láti máa ṣe ni wípé kó ran àwọn àkàndá èèyàn lọ́wọ́ tàbí àwọn ọmọ aláìníyà. That's all the reports on him. I rest my case. Nice one. Thank you. Nǹkan tí mo need gangan náà ló ti mú wá fún mi.
And girls, Yes, Grandma. I am so happy. So therefore, let the celebration continue. Yay! But money like to drink tèmi o. Oh, no. I am so happy I can't drink anything anymore. Thank You can you. have mine. Thank you. Let's cheers. Yeah, cheers. Cheers. Wow. Wow. Nice one. wọ́n kí ni problem ẹ kí ló ṣe ń bí. ìgbà tó ní ẹ̀ ń pè mí ni mo ṣe ní màá bò fẹ́ wọlé náà. ìgbà tí wọ́n wá sọ pé mò ń pẹ́ kí ló tó wọnú ọ́fíìsì wa. fẹ́ wọlé náà ni. agbọ́sọ fẹ́ gbọ́rọ̀ mi gbogbo rádaràda tó ń ṣe ń bí gbogbo ẹ̀ ni wọ́n ti jẹ́ kí n mọ̀ gbogbo ṣọṣọṣọṣọṣọṣọ kò sí ọ̀rọ̀ tó kọjá tí ò sí tó ṣojú ẹ̀ níbẹ̀ everything ló máa mọ̀ ìgbà tán wọlé ìgbà tán jáde ìgbà tí wọ́n ń wẹ̀ ìgbà tí ẹni tí ò wá bí iṣẹ́ ìwọ ló mọ̀ kí ni tiẹ̀ ìwọ ló ń mark attendance ni kí ló dé tó fi jẹ́ pé ìwọ ló mọ̀ gbogbo ẹ̀ patient wà níbi tó ń rọbí lọ́wọ́ kò tí ì bímọ ìwọ ló lọ kí ọkọ ẹ̀ kú oríire kí ni ìṣòro tó ní. I'm sorry sir. Sorry for your life kò sorry fún ayé ara ẹ̀ onígbàánu ìwà ẹ̀ jọ tí bá tún rí ẹ tó bá tún ṣerú nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mi ní fún ẹ ní suspension máa sàkẹ́ ni ó máa padà gbálé ẹ lọ ni torí àmọ́ nǹkan tẹ̀ ń fọpọlọ yín rò ń bí nuisance olódo. irú ẹ̀ tó ní wáyé mọ́ sá. ìwọ tí ẹ jẹ́ kí irú ẹ̀ wáyé wàá rí nǹkan tí màá ṣe fún ẹ so ti yẹ kí ló ṣe ẹ tó ń gba ẹnu jọ kí ló rùn pa ẹ. bẹ́ẹ̀ni mi ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ni ẹ ṣe rí nìyẹn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ni ẹ ṣe rí nìyẹn kí ni nǹkan tó rùn pa ẹ. ní ìgbọ́ jákèjì rẹ straight nuisance. irú ẹ̀ tó ní wáyé mọ́. ìwọ tí ẹ jẹ́ kó wáyé ọgbọ́n jẹ́ kó wáyé wàá rí nǹkan tí màá fojú ẹ rí ohun tó ti lè mú tẹ́nu ẹ fi straight ohun tó bá tún mú ẹnu jọ bẹ́ẹ̀ ni pé nǹkan rùn pa ẹ́ ibẹ̀ ló máa gbàdé lẹ́yìn nuisance ẹ̀ ní kókó ẹ̀ ní anything upstairs kò sí nǹkan kan bẹ́ẹ̀ adẹ̀ní ká help yín kíyà má bàa jẹ yín kú kẹ́ má bàa di aṣẹ́wó di rádaràda sí àárín ìlú ó bẹ̀rẹ̀ sí ní ṣe ṣọṣọṣọṣọ ranù bí kúrò níwájú ọ́fíìsì mi kò bẹ̀lẹ̀ da ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń rí ṣe ń bí Ludiana wòran Williams. kí wàá ló bẹ́ẹ̀ sọ báyìí. ẹ wò ẹ fún níyẹ̀yà rẹ̀ sílẹ̀ jàre rádaràdarà ló ń sọ lẹ́nu ó lè mí ṣe gbéborùn kiri lórí ọ̀rọ̀ tí ó kàn mí afọ́jú gan mọ̀ wípé ó sin owó wáyé ni àbí ṣé mo parọ́ mọ́ ni. ṣáàṣọ rẹ torí mi ò fẹ́ wàhálà fún ẹ àárọ̀ ni kò forúkọ ẹ dá kó má fi dárùn. ẹ wò ó tiẹ̀ tún ní òun á lé mi dànù tí mi ò bá stop ṣe bẹ́ẹ̀. ìwọ náà ò dẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o ti rojọ́ títí gbogbo ọmọ ẹ ló ti gò tán yẹn ọlọ́mọ jẹ́ kó rojọ́ ọmọ ẹ mọ́rọ̀ ni. mo rò pé nǹkan ń ṣe yín ẹ̀yà jẹ́ kán fún yín paracetamol tẹ́yìn ṣe bálabàla. wo má dá lóhùn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọlọ́mọ kan ni tọ́lọ́mọ ẹ̀ ń jàǹtà ó léwo nu wọn jọba mi béèrè lọ́wọ́ ẹ̀ pé mélòó ló bí sórí. ẹni tó ní ìdí paracetamol nu wa kúkú wọn ra ẹ. a ó mọ o. ìwọ ló ń ṣe ṣáńkó sáré. mo ló ní ìdí ẹ. wọ́n bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ gbẹgẹ́ koríko ẹ̀ fílẹ̀ ń bẹ̀ ẹ̀ ní ko ṣẹ́gbọ́mọdọ̀ sí bí ni. súnmi fún wọn. ẹ jẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ jẹ́ ẹ máa yàtọ̀ ọlọ́gbà sí gardiner ni ṣé mi gbàṣẹ ká máa sweep lẹ́lẹ̀ ni èmi kí n gé kókó lásán tèmi kí n tún gé kókó kí n tún máa gbálẹ̀ iṣẹ́ mélòó mọ̀ gbowó mélòó mọ̀ ń gbá. wàláì ò ní làákàyè bó ti ń wò mọ̀ ṣé ìwọ ló expect àwa pé ká máa bẹ kó lé àbí. èmi ò ní làákàyè. ò ní. èmi ò ní làákàyè ní ọ̀rọ̀ bọ̀ ojú yín mo ń tí o tí bá bu ọmọ yín bò kú bò máa lù ú lùkulù o. ò lẹ́gbàá àbọ̀ àké. mo ti gbọ́. get out nuisance. ẹlẹ́mà ètò dókòó làbí wọ́n wà nínú ọ́fíìsì. wọ́n wà lọ God bless you. ẹlẹ́mà bless you. ẹlẹ́mà ẹlẹ́ yẹ
kí ni mo rí ìgbẹ́rún oúnjẹ èèyàn. nọ́ọ̀sì magi nọ́ọ̀sì àrán ẹ má bọ̀ jàre. kí ni kí ni nǹkan ti ṣẹlẹ̀. kí ló tún ṣẹlẹ̀ ṣoṣoṣoṣo ẹlẹ́nu ẹyẹ yìí. ọ̀rọ̀ mi yìí máa yé yín ṣé bó lóòrùn dá ẹnu nítorí ọ̀rọ̀ ni ó dá irun nítorí orí nǹkan ti ṣẹlẹ̀ ń bí ìwò ìjọ dọ́là sílẹ̀ jẹ́ kó sọ tẹnu ẹ̀ sórí ọgbọ́n ó máa ń yánú òmùgọ̀sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. ẹ ṣe ọ̀rọ̀ tèmi sọ kì í ṣọ̀rọ̀ àgọ́ o ọmọbìnrin tó wọlé ikú ni bẹ́ẹ̀ ṣe rí ọmọ 6 obì fún ọkọ 6 ó wá mú àwọn ọmọ ẹ̀ yẹn ó wá kó wọn lọ sí Amẹ́ríkà ó wá mú àwọn ọmọ ọlọ́mọ ó ń fi wọ́n ṣe gbélé pawó ń bí mo ṣe wá rí inú aṣọ ọmọ jáde àyà mi já bí ìgbà tí mo rí góòsì ni tí nǹkan fò yọ lórí mi èṣù ló ń lo lọ́wọ́lọ́wọ́ yìí ọ́ nígbà díẹ̀ lè tó ń ṣe yìí ọ́ ìgbà díẹ̀ ní sùúrù náà sàrán sórí kò sẹ́ni bọ́dì tọ́lọ́run ò lè yí padà Ọlọ́run ti yí padà ṣe bá rí nínú aṣọ ọmọdá. ta ni àwọn ìlànà ni wọ́n fọ́n pípí ní ìpìrìtìǹdì ní wọ́n fi wá kí nǹkan kan bí ní kò ní tèmi bá mi ètè wa mi tó dùn mí aṣọ ọmọdé àgbọn tẹ̀tẹ̀ ni wọ́n wà yìí kí ló wá ṣe lọ́dọ̀ CMD tèmi ti bá mi nǹkan ṣẹlẹ̀. kí ló ṣe é tó fẹ́ kú torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wo hospital tèmi wà yìí èmi wá gún abẹ́rẹ́ bí mi ò mímọ́ tiẹ̀. sórí nǹkan tí màá sọ fún ẹ fẹnumẹ́nu fètèmétè ìwọ̀fà alábá ṣé mo pé o ṣe bọ́ nínú suspension kan láìpẹ́ yìí ni àárọ̀ yìí o dẹ̀ tún ti gba query mi ṣọ́ ara ẹ. Ọlọ́run gan ṣọ́ ẹ. ẹ wo mi ní gbà kí ni màá dúró sí ọmọ jáde. yálò jáde Solo Makinde yálò Solo Makinde yálò. wàláì wọ́n ti gẹ́ ẹ̀ tí èrè lọ́mọ yálò olóṣì. ọ̀gá tó gbé. àrùn adéṣe ẹ pé kó ṣe madam Kafi. ẹ má bínú sí mi pé mo pẹ́ díẹ̀ kí n tó yọjú sí yín. No problem. Emergency tí a ní ní hospital òní ó fà tí mo fi pẹ́ díẹ̀ kí n tó yọjú sí yín. ṣé ti yín ẹ pẹ̀lẹ́ ìjọ kí ni nǹkan tí mo lè ṣe fún yín o. First of all orúkọ tèmi ni Reverend Mother Cecilia John. Lápá ọ̀tún mi níbí is Sister Elizabeth. Ẹni tó tẹ̀lé ni Sister Anna. Sister Anna. Bẹ́ẹ̀ni Sister Abigail àti Sister Rebecca. A pọ̀ gan jù báyìí lọ ṣùgbọ́n a ní kó má dàbí pé àtàn tilétilé wa báyìí for the first time sir. Ẹ túbọ̀ mọ̀ wá jù báyìí lọ sir. A ní ká wá gbọ́ èsì sí ìwé tá a kọ ránṣẹ́ sí yín nípa pé a fẹ́ kẹ́ jẹ́ ìkan lára àwọn patron NGO tá a dá sílẹ̀ fún àwọn ọmọ tí ò níyà àti àwọn àkàndá èèyàn. Madam Cecilia, mo rántí orúkọ tiyín yẹn dáadáa. Mi ò lè sọ bí inú mi ṣe dùn tó ní èní. Bless you sir. Láti ìgbà tí mo ti padà dé sí Nàìjíríà, ìgbà tí mo ti kéré díẹ̀, òun ló jẹ́ pé ohun tó jẹ mí lógún jù òun ni láti ràn àwọn tí ó bá wà nínú ìṣòro lọ́wọ́. So inú mi dùn nígbà tí mo go through lẹ́tà yín tí mo wá rí pé NGO yín gangan lórí àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá ni ìyẹn àwọn àkàndá ọmọ. So mo wà happy gan láti support yín fún anything tí ẹ bá fẹ́ ṣe. Patron lẹ́ni kí n wá ṣe. Bẹ́ẹ̀ni sá. Èmi ni Ọlọ́run jogún bíi fún. Bless you. Àìmọye nǹkan lóríṣiríṣi mi náà tó wà tó jẹ́ pé a ní àmọ́ ò fẹ́ ṣègbéraga ni. Bless you sir. Ẹ ò ní problem náà tó bá jẹ́ nípa change náà ni láti fi ran nǹkan tí ẹ ṣe lọ́wọ́. Gbogbo tó bá ti papọ̀ mọ́ àwọn ọmọ aláìlóbìí, àwọn ọmọ àkàndá ènìyàn yẹn, I'm ready láti support yín fún. Bless you. Tí ẹ̀yin ẹ free láti wá sí ọ́fíìsì mi anytime, any day. Yeah. Ẹ ṣé gan ni sá. You're welcome. Ọlọ́run àwọn ọmọ tí ò lóbìí
àti àwọn àkàndé èèyàn náà á túbọ̀ máa wà pẹ̀lú yín sà. Ẹ ṣé gan ni a dúpẹ́ sà. You're welcome. God bless you sir. You're welcome. Bless you sir. You're welcome. Bless you. Yes. Ẹ ṣé gan. Àwa ti fẹ́ máa lọ náà ṣùgbọ́n Olúwa kò ní fi yín sílẹ̀ sà. The Lord will be with you. Amen. God bless you sir. Amen. Ẹ ṣé gan. Ẹ̀yin ọmọ iṣẹ́ ìdáná ọ̀hún ni ẹ ṣe kí ẹ gbọ́ ṣé ẹ ti forí sí i. Ọlọ́run ó dáa ẹ gbọ́ ewé òrì tí mo ní ẹja sí ń kọ́ ọ ti parí orí ní orí gbogbo ọ̀tá mi. Orí ni ó bá ń rì wọ́n mọ́lẹ̀ omi inú ń kọ mi o omi inú ń kọ mi ara mi ò gbé kánkán ẹ̀rù ń bà mí ara mi ò tiẹ̀ lọ ẹ tí ì ṣetán ọmọ ìṣe o irú ẹ̀yin ọmọ wo lélẹ́yìí látànà. Ọlọ́run ẹ kú iṣẹ́ bàbá. Adarí èyí ti tó jẹ́. ọmọ ìṣe òkú àbẹ̀wò mi o mi rè ó rọ́wọ́ ọkọ̀ àárọ̀. ó ti á tún rí. ẹ sàràgìrì ni ẹ sàràgìrì ni kò sẹ́ni òjòjò yí ọ̀dọ́dọ̀ rẹ kálukú ń gbára lé ni Ọlọ́run ó ṣàánú wa ẹ gbọ́ bí. Àmín. Pírí lolongójì ẹnìkan ò sì ní bókun rẹ yẹ lórí ìtẹ́. Ẹ wò kí lẹ wá jẹ. Kò sí ẹ̀dùn lẹ́nu mi. Ọ̀dà àgbo ńkọ́. Ọ̀nà ń bá mi ṣe lórí náà. ẹ̀tàkíá. Àbó gbọ́ ó bá ń ké sí ọ̀rẹ́ mi bá ń pè mọ́ pàgó ẹ̀ lánàá kò lọ Fáṣákin bá ń mú mẹ̀lú ẹ̀ lómi lábẹ́ ẹ̀rọ rẹ̀ bá ń pè Fáṣákin. Ìmí ọkùnrin ogun wa dà báyìí. Àló àló Fákúnlé kí ló ṣe Fákúnlé? Ẹ gbé fóònù fún kí n bá sọ̀rọ̀ só tó bá ní irú àárẹ̀ wo ní ṣe kò lè sọ̀rọ̀ rárá ni ẹ bá ń gbé fóònù fún bá sọ̀rọ̀ sẹ́ẹ̀ Fákúnlé tó bá ní ọ̀dà ẹ dákun ẹ bá mójútó n ó délé ní ìsìn mo gbọ́dọ̀ délùú n ó délùú báyìí n ó délùú n ò gbọ́dọ̀ má lọ wọ́n ń bọ̀ níbo Fáwálé wà báyìí o. Yeah. Because what? Oh. Kí ló lè máa ṣe mọ́tò yìí tó fi ń gàn dí o God. Sector 2. Oh. Wọ́n tún lè ṣe mọ́tò tó fi ń gàn dí side.
for information on how to handle the protect compact. Doctor. Bless you, sir. Oh. Bless you. Tí mi ò bá ṣe mistake, ó dà pé mo dá ojú yín mọ̀. Bẹ́ẹ̀ni, Mother Cecilia. Tẹ wá sí hospital mi. Bẹ́ẹ̀ni. Yeah. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe mọ́tò yín nínú oòrùn burúkú yìí? Àbíkú mà ní tó fẹ́ sọ ológun mi dèké, but mo ti ń try láti wo nǹkan tó ń ṣe gangan náà mo ṣe gbé catalog jáde láti wo problem ẹ̀ gangan kí n lè rectify ẹ̀. Bọ̀ kó wá jẹ́ kó jẹ́ yín lẹ máa wá dúró sínú oòrùn burúkú yìí láti máa ṣe mọ́tò. Kí ló dé tí mechanic yín ò bá yín wò? Mechanical engineering gangan ni mo ṣe kó tó di pé mo cross sí medical line. Really? So kò sí nǹkan tó lè ṣe mọ́tò tí mi ò ní ṣe. The problem tí mo ní gangan ni pé mo ti wà ní page 149 nígbà pé mo ti ṣe tipẹ́ ó possible kó jẹ́ pé 204 ó ní problem tó ń ṣe gangan wà but tí mi ò bá rí bẹ́ẹ̀ máa padà sí 96 yẹn náà ti máa explain nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nínú ẹ̀ ní 204 ìyẹn page 204 area yẹn ni mo wá sí ó ní mo fi mú. Doctor. Ẹ bá jẹ́ kémi bá yín pé mechanic ni tó bá jẹ́ pé ẹ ní mechanic tó ti ń bá yín ṣe tẹ́lẹ̀ kó wá bá yín wò iṣẹ́ tóun máa ń ṣe everyday ni so kò ní need kó ṣẹ̀ṣẹ̀ máa ṣí manual fún báyìí. Ṣẹ́rí madam kò yé yín ṣẹ́rí àwọn roadside mechanic yẹn wọn ò lè tọwọ́ bọ mọ́tò mi tó ti yé yín sìn Amẹ́ríkà ni mo ti gbé wá láti ìgbà yẹn lọ́ọ̀ náà ni mo dẹ̀ ti ń ṣe bí mo ṣe ń ṣe yìí kò yé yín sìn wọ́n máa tọ́. Èmi ò lo roadside mechanic and ṣé mọ̀ iṣẹ́ tóun ń ṣe from time to time ni everyday ló ń ṣiṣẹ́ Amẹ́ríkà ló ti train kó tó wá settle sí Nigeria. Oh, very serious. America, right? Yes. Ọmọ ń gò tó bá ti jẹ́ bẹ́ẹ̀. òun ló ti máa ń ṣe mọ́tò mi. Abigail, please get my phone. Ẹ jẹ́ kí n pè fún yín kó wá ṣe. Ilé ìtọ́dọ̀ tèmi ò jìnnà síbí. Ẹ jẹ́ kí n gbé yín lọlé kẹ́ lọ relax tóun bá dẹ̀ ti ṣe mọ́tò tán á gbé wá bá wa. You say, madam, mo appreciate ẹ gan so ti yẹn sìn nǹkan tẹ̀mí ò bá kàn sọ ni pé ẹ jẹ́ kí òun bá èmi níbí since tó jẹ́ pé Amẹ́ríkà ló ń gogo fúnra rẹ̀ ti train yẹn no problem àjọ fi yéra wa nǹkan tí ò bá yóò ní page 28 máa lè fi yóò ní page 52. Ẹ má worry doctor ẹ jẹ́ kémi pè you know àwa bá yín ṣe trust me lẹ́ ń try láti sọ yẹn o. Mo trust yín. Tẹ́ bá trust me then ẹ wọnú mọ́tò kẹjẹ àmà lọ àwa gbé ń bí ẹ má worry. Àzìntà ló máa dúró ti mọ́tò. Kò lè tó ẹ ṣe bí mọ́tò yìí ni. Mọ́tò yìí ni mọ́tò ẹ wá dúró mọ́tò yìí ẹ wá dúró ẹ a lè dédé fi sẹ́gbẹ̀ẹ́ títì bóyá kẹ́yìn máa make call yẹn kí o fi dé. Kò sí problem. Okay, nice. Máa make call yẹn ó máa bá yín bí. Okay. But ẹ lọ ẹ relax nínú mọ́tò. Okay, máa try láti ṣe yẹn. Ẹ gbé catalog yẹn kúrò ní you know. Ẹ gbé catalog yẹn. Ṣẹ̀rí ti rédíò ẹ̀ lélẹ́yìí. Mo mọ̀. Àsìn tó bá yẹ pé rédíò ẹ̀ ló ní problem yẹn easy gan ká ní pé rédíò ló stop. Mo ti mọ ibi tí mo lè lọ́ńbẹ̀ straight. Ẹ má wàá jẹ́ ká ṣe lé mú wọn ẹ jókòó sínú mọ́tò. Ṣàngó, Ògún Èṣù, Ọbàtálá, Ọbàtáìsà, ọba takuntakun lóde ìrànjẹ́ àwọn òòṣà ńláńlá tí èmi nígbàgbọ́ nú ẹni tí mo dẹ̀ máa bọ̀ lóòrèkóòrè. Oyènúsì ọkùnrin mẹ́ta alọ́kọ́ ló ń kígbe ṣé ọmọ yàtọ̀ láàrin olè àti ọlọ́ṣà. sórí ọjọ́ tí mo bá tún gbọ́ tó bá jẹ èèyàn lólè nílẹ̀ yìí kò sí tó tí mi ò ní fẹ́ bá. Mr. Falere mo ti jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ mi ò ní tẹ́mọ́ láéláé mo ti jẹrun agílí tí mi ò ní tí
wọ́n ní tí n bá wu ìwà tó burú jù kò sẹ́ni tó máa bá mi wí ẹni tó máa bá mi wí máa bàjá. àwọn olè kéékèèké lọ́lọ́pàá àjẹ̀bú lè mú oyè inú sì ń bẹ́ níbi tó wà tí ò sì bá bá ńlá kú ẹni ó lè mú. Hey, stop! ṣé wípé wọ́n pa á wọ́n sin ó tún jí padà. ọmọbìnrin ìsáfókú níjẹ̀bú ó sá wá sí ìbàdàn àtìgbà tí ikú ti dé ìbàdàn ó ní ikú ti ń wá káàkiri ẹ sọ fún kan náà àwọn ẹranko tó wà níwájú mi kí wọ́n fún mi ní ìbọn kan lọ́wọ́ wọn kí n sáré fi pa olóòótọ́ má bọ̀. gbogbo wọn lé wa bọ̀. ọ̀rẹ́ bá wà ní Ìjẹ̀bú. ẹ tó bá bá wa Jẹ̀bú nǹkan. kò sí tó fẹ́ fi wá ṣe. tá a bá wùwà ìbàjẹ́ wọn ò ní lè fọ́. tó bá fọwọ́ á dìjà. ẹnu rẹ mọ̀ bọ̀. Àríkẹ́. Wàsó. ẹ má yẹ kí n parọ́ fún yín ilé dádì mi ni mo wà. ìwọ ọmọ yìí tí mo dé sọ fún yín pé ò gbọ́dọ̀ lọ. ọmọ mi ti dé. My son has arrived. Olasco Films Nigeria Limited Funke Akindele in one productions ti gbé jáde sinimá Olasco Films Nigeria Limited Funke Akindele in one productions latest movie a multi-million naira project tó máa shake gbogbo Nollywood Bollywood àti Hollywood wàsó làkọlé eléyìí tó super duper jàmbátà fún jàmbára glamour yìí ti pọ̀ jù kí ló dé Funke gbogbo ẹ̀ fi sí gbogbo swagger jayé jù jayé tán jayé pin Funke Akindele ṣe eléyìí ó já scale wórówóró dànù. Everybody make a knock your pako. Tile knock your pako. Yeah, he know. Inani. Abẹ́láre ló direct yẹ star studded ni starring Victor Láwọ̀tán Funke Akindele Kọ́lá Oyèwọ̀ Wíwá Àjẹmọ́lá Jídé Kòsọ́kọ́ Péjú Ògúnmọ́lá Rónkẹ́ Oṣòdì Òkè Àfíìsẹ́nọ́lá Dayọ̀ Adéwòmí Súlè Súwé Bèbè Rasak Owó Oníran Wíìdínọ́lá Dàpọ̀lálá Ẹ̀mẹ́nimọ̀ sinimá tuntun Wàsó ó ti jáde sórí fíṣíjì nìkan marketed by Olasco Films Nigeria Limited 129 Nnamdi Azikiwe Ìdúmọ̀tà Èkó telephone 003-307-7894 Headmaster Films Nigeria Limited àti Loreto Films Nigeria Limited Ìdúmọ̀tà ló ń distribute sinimá tuntun Wàsó bá watch and bow. Why, baby girl, you understand? You want for me? I'm all gone for me. Oh yeah, she for me. She the
easy ẹ relax wọ́n tó ṣe mọ́tò yìí tán ẹ pẹ̀lẹ́ ẹ máa bọ̀ báyìí. ẹ pẹ̀lẹ́. ìránṣẹ́ olúwa. broda. ṣé ìgbé yín rèé. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ irú àwọn èèyàn bíi tí tó ń bá wa dá sí tọ́lọ́. ó lágbára o ilé yìí nice gan. ẹ ṣé gan. seriously. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ wọlé. mo rò pé bóyá ká jókòó bí kí mẹkáníìkì yẹn lè tètè ṣe kí á tó níbi tí mo tún lọ kò ní ìdí pé mo tún wọlé mọ́. ẹ wọlé kẹ́ lè wá nǹkan mu. mímu. ẹ láti mú nǹkan tútù pẹ̀lú ní òòrùn tá a ti bá yín yẹn. ẹ pẹ̀lẹ́. welcome. ó yá ẹ wọlé. Hail Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women, and blessed is the fruit of your womb. Hail Mary, Mother of God, pray for us sinners now and the hour of our death. Amen. Ẹ wọlé kẹ́ jókòó. Mo ṣọ̀pẹ́ ẹ bínú sí ẹ̀sìn wa. àtọ̀ bínú kẹ̀ ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń pè Hail Mary. Ẹ jókòó. Bless you, sir. Sir. Sister Elizabeth. Yes, mother. Sister Abigail. Ẹ bá mi lọ organize bathroom fún mi kí brother shower kán lè freshen up kán jẹun kí mọ́tò wọn tó dé. Shower, sir. Shower what? Bẹ́ẹ̀ni, sir. No. Me shower? No. Ẹ máa shower. No, ẹ wo. Ìránṣẹ́ Ọlọ́run kò sáyè shower kankan fún mi. Ṣó ti yé yín gbogbo nǹkan tẹ́ lè ṣe fún mi sì mo appreciate gbogbo eléyìí tẹ́ ti ṣe. Mechanic yẹn kó tètè parí ẹ̀. In fact, mo ti ń pẹ́ jù bí fún appointment tí mo ní. I have to go now. Ẹ má worry, brother. Ẹ máa shower so that ẹ lè freshen up. Ẹ wá nǹkan kan jẹ kan tó gbé mọ́tò yìí dé. Ẹ máa shower. God bless Christ. you. Bless you, sir. Mi ò really get ara mi láti ìgbà tí mo ti pàdé yín. Bẹ́ẹ̀ ṣe sọ wípé brother ẹ máa shower. Ṣé ló dàbí pé ẹ sọ pé brother ẹ máa rọrùn wọ̀. Bless you, sir. God bless you. In fact, tó bá jẹ́ shower náà ni ẹ fi ibi tí mo ti lè shower hàn mí. Ó yá, ẹ mú wọn lọ. Ẹ pẹ̀lẹ́. Hail Mary. Bless you. Bless you. Bless you, sir. Bless you. Bless you, sir. Bless you, sir. Oh, no problem. Nice one. Please, aṣọ tí mi wọ̀de gangan ni mo ní tí mo fẹ́ fi change. Rárá, sir. Aṣọ tẹ máa change sí kó wà níbi tẹ ti máa change ẹ̀. Níbo? Níbi ìhàrá bẹ́ẹ̀ náà ni.
nínú bí wọn. No. Mo prefer tí mo wọ̀dé yẹn wà alright gan. Ẹ jẹ́ kí n wọ padà. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyẹn ti dọ̀tí, mo ti lọ fọ̀. Oh my God. Ẹ bá ti sọ fún mi kó tó di pé ẹ fọ̀ àǹtí bá rí pé ó dọ̀tí kò sí nǹkan tó stop mi fún ara mi láti fọ̀ kẹ́ẹ̀dù tí aṣọ mi bomi. No, sir. Ẹ má worry. Ẹ má find the leg very, very suitable. Exactly. And besides, àwọn tó máa yé dry cleaning, ẹ má like it about it. Ṣé All right. Mama need you. Okay. Bless you, sir. You're welcome. Ekushé. Pẹ̀lẹ́, my dear. Bless you. Bless you. Bless you, sir. You're welcome. Bless you, brother. Bless you. Ẹ jókòó. Ẹ jókòó. Oya, serve wọn. Ẹ pẹ̀lẹ́. Bless you. You're welcome. Bless you. Thank you. Mú plate kan wá kàn fi serve fruit wọn sí. Thank you. You're welcome. You're looking so handsome. Oh, thank you, madam. Even from me to where I'm not standing in a room to multi dress. Oh, really? Yeah. Mo rí pé aṣọ yẹn bá mi mú rẹ́gí. Ṣé mechanic tó pé yín? Ó ti wà lójú ọ̀nà tẹ́ bá máa fi jẹun tán sí wà débi. Ó ṣe wà lójú ọ̀nà látẹ̀kùn. Ó níṣẹ́ tó wà lára mọ́tò yẹn pọ̀ gan-an ni. Òun láti ṣẹ̀ṣẹ̀ lọ ra alternator, ó ra exhaust tuntun, ó ra oríṣiríṣi àwọn nǹkan tó change lára mọ́tò yẹn. Èmi fún ara mi ti ń kà nínú manual. Gbogbo àwọn nǹkan yẹn èsì tí n ti fúnra mi gan lè gbé ọ̀kadà kí n lọ rà wá. Ìmọ̀ máa àwọn boys mechanic wọ́n máa ń lazy gan. Ẹ ní láti máa ṣerú àwọn wàhálà yẹn. Ẹ ṣe jẹ́ kẹ́ máa rán àwọn èèyàn kan máa bá yín ṣe àwọn nǹkan bẹ́ẹ̀. Thank you. That is the only way tẹ́yìn náà fi lè sow seed sínú life yẹn. Àwọn ọ̀rẹ́ máa ń wọ̀ mí lára. Máa ń wọ̀ mí lórí. Ẹ jẹ́ tán kẹwàá kí rọra jẹ oúnjẹ. Ṣé rice lẹ fẹ́ ni? Àbámàlà, àbẹ̀bà, àbí èrò mi? Ṣàmàlà yẹn jẹ́ dúdú. Dúdú ni. Funfun náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá ti jẹ́ dúdú ẹ jẹ́ kí n jẹ dúdú yẹn. Ẹ jẹ dúdú yẹn. Everything tó bá ti jẹ́ kan dúdú èèyàn dúdú ìwà dúdú ọmọ dúdú everything dúdú ọmọ láì. No problem. Láti nǹkan òyìnbó púpọ̀. Kò sí ohun náà tá a gbìn tá ò ní ká. Ẹ̀dá kẹtọ́ hùwà ìgbẹ̀mí ẹ̀rọ. Bàbá. Wúrọ̀ ọ̀la ìwọ aláriwo tó wọ́n ń pa báyìí. Ẹ̀wọ̀n onítèmi ò tí ì wọlé aago mọ́kànlá ló ti fẹ́ lù yìí. Kí ni ó wàá ṣe yóò wọlé ní ìsìn alẹ́lẹ́ òní lẹ́kọ́ mi ju ọmọ rìn tọ́ mi kú ló léwu. Kò sí tí ó ṣe. N tí èsì bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àníyọ́ òde ní ìsìn kò sí tí ó ṣe orúnkún èmi ń lọ sùn tó bá dé oní mo ti rè é sùn. Ẹ ń lọ sùn. Kò sí tí ó ṣe. Èmi ti dé pé òun ò lè sùn kankan bí ọba wọlé òun ò lè sùn bí tí ọba mi nì. Bọ́ọ̀bá dóòdì bọ́ọ̀bá ti dé ọ̀sán fún pé èmi ti rè é sùn. Kò burú. What's up, bis? Ta ni aráàbò ni kí ló dé láti bò ń dá yìí kí ló dé alọ́gẹ̀dẹ̀
ó ṣe tẹ̀mẹ́yìn báyìí náà ẹ wo ṣé nǹkan táago mọ́kànlá bá ti lù àìgbà kẹ́yìn kankan wọnú ọgbà yìí mọ́. òkun nù. tẹ̀wọ́n nù kankan ẹ gán bẹ̀ kẹ́ẹ̀dù bàbá sọ jí ṣe gbọ́ gbogbo ẹsẹ̀ rání bátì tuntun yẹn gbé fún yín. wòmí nà ó ṣe bó. èyí lẹ́mọ̀ ẹ̀ lè fi tí ń kó bá mi kí wọ́n sílẹ̀kùn aago mọ́kànlá láyé Boko Haram yìí. ní kí ló dé ọ̀gá rè olúwa mi ẹ̀ lọ́gàá. ẹ gà mí ní ìmọ̀gbẹ́ ilẹ̀ wà lẹ́nu géètì. má ṣí géètì fún mi. mọ̀dá olúwa. ẹ rọ ọ̀gá nǹkan dé. ẹ wọlé ẹ wọlé. Okunu. Orí mi o. Bọ̀ kí ni problem ẹ̀ náà? Ọ̀gá, mo yín lọ́nà lógo látara yín ni. Nípa pé kí ni ẹ̀? Mo ṣe rí yín náà ni. Ni mo fi wà ń tán bẹ́ẹ̀ látàtàárọ̀ tí mi dẹ̀ ń hàn sí ẹ tí o tiẹ̀ make attempt láti dìde kó fẹ́ ṣí gate fún mi. Ajé ń mọ̀ pé yín ni. O mọ̀ pé mi ni. Ìmọ̀ pé yín ni. N bá mọ̀ pé yín ni yín ti ṣí gate. Ok, so bó ṣe dàgbà tó yìí kò sí làákàyè kankan lórí ẹ̀ rárá. Bẹ́ẹ̀ni, ẹ má bínú. Àbọ̀ abálọ̀ rẹ̀. Ok? Yes sir. Yes sir. Yes sir. Hey. Hey, ọ̀gá náà. Ṣé pé ọ̀gá dá tó báyìí? Ó ti jẹ́ pé aṣọ táṣọ́ra ni wọ́n ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ló gbé gbogbo ẹ̀wà wọn pamọ́. Wọ́n wá wọ kóòtù dúdú, wọ́n tún gbé ọkọ̀ dúdú wá. Corolla. Japan lọ́kọ̀ yìí. Kúrẹ́ àlẹ́ mi pè ń gbé dé. Àti Japan ni. Abájọ Ọlọ́run mọ̀ tóbi lọ́ba o. Nílá rẹ̀ Ọlọ́run lẹ́nu dúkà yá yìí náà. Lọ̀gá ti wá pa ọ̀dà náà tún gbé mọ́tò mẹ́wàá. Bó ló ṣe wá jẹ́ látàárọ̀? Ṣé ẹ tún ní màgẹ́nsùn ni àbí ó drop wà lọ́nà? Mo sì ti máa ń sọ fún yín bẹ́ẹ̀ bá ti ró drop ẹ máa gbọ̀nà tọ́ lárò. Oh my God, ìwọ kọ́ ló ní problem, ìyá àti bàbá ẹ̀ ni. Time tí wọ́n ń gbìyànjú láti ṣe kíni láti produce ẹ̀, ó lè get time tó wrong fún ọmọ ẹ̀dá èèyàn láti wá sáyé torí brought up ẹ̀ ó kàn as in the worst. Bó ṣe bòyìnbó jẹ́ fọ́lóyìnbó. Ṣé o sí nǹkan sá? Ó pọpẹpẹ. À ń gé lọ́wọ́ ó tún ń bọ̀rọ̀ ká. Láyé ẹ̀ má béèrè stupid question lọ́wọ́ mi mọ́. Àsìn mo ń ṣe bí ẹ torí ẹ ti yí lójú ẹ àbí. Àsìn kí ló dé gan? Ràn rabbit, rat, dog, ajá. Wọ́. Gbọ́ bíngò, oúnjẹ yín ti wà ní yàrá oúnjẹ. Kẹrìí jẹ. Èmi oúnjẹ ṣá. Ṣé mi ló pè ní bíngò ṣúmọ́ pé bíngò póríṣi méjì? Bàbá ẹ̀ gangan tí mo mọ̀ bọ́n ṣe rí gangan yẹn bíi gòrílà yẹn yá o lè pè wọ́n lájà kejì. Ìyẹn bíngò nuisance. Ọ̀rẹ́ ò jọ mí lójú, Andrew the giant. Ẹ wá gbà mí. Bó ni sàárìn bí ẹni tí jìgà mú báyìí? But kí ló ṣe? What? What? Mercy. What is this? Ṣé mi ló ṣe ẹ̀kọ́ àti ẹ̀fọ́ lẹ́fọ́? Ṣé mi sọ fún ẹ pé mo sick ni? Well, anyway, èmi
ti jẹ oúnjẹ tó wà alright gan tó wà delicious mo ti jẹ kí n tó dé àmì ṣẹ̀ṣẹ̀ wá ń rí dáadáa sí pé kò sí bọ́n ṣe máa ṣe bòlò láyé tí ò ní rùn bẹ́ẹ̀ illiterate ni ọmọ lẹ́lẹ́ ni ẹ ta pọ́nlé so ti yẹ ń sìn kó tó ṣẹ̀kẹ́rì gidi wọ́n ṣìṣ náà fún bàbá ẹ̀ ló máa gbé poison fún tó máa jẹ́ idiot. eléyìí mọ̀ ṣe Johnson ebe kọ àtẹ̀fọ́tọ̀ láìkì náà ni. Johnson kọ́ ò ṣe fi Michael síwájú ẹ̀. ẹ dákun kí n túmọ̀ eléyìí báyìí ṣe ẹ jẹ́lẹ̀ ń sọ báyìí. And mind you láyé ẹ̀ ni mo sọ. sáàmù dànù. I mean in your life má ever láyé ẹ̀ kò béèrè stupid question lọ́wọ́ mi mọ́ kí why so many kó má sí nínú ọ̀rọ̀ ẹ̀ for life. ṣé bá àṣẹ ń lè wà ń bẹ̀. ṣé àṣẹ ń sá lè wà ń bẹ̀. ní jẹun báyìí ṣé ó kàn wá wéèsì ẹ́fọ́ọ̀sì mi ní báyìí torí Ọlọ́run látàárọ̀ tí mo ti gbóúnjẹ kalẹ̀ ẹ wá gbà mí nǹkan búkú mọ̀ lélẹ́yìí. dókítà come back here o dókítà. àṣesílẹ̀ làbọ̀ wá bá ìgbẹ̀yìn lójú lóhun gbogbo tá a bá ń ṣe ohun yòówù kò fẹ́ ṣe lónìí. ẹ̀yin ọ̀rẹ́ mi báwo ni. àdúpẹ́ sà. ṣe wà okay. nice one. yeah. oh sisi mi tó fine báwo ni. ojú ẹ̀ tutù gan báwo ni weekend ẹ. ó dùn sá. nice one. ẹ gbé báàgì yín wá kí n máa ń gbé sá. no problem thank you. Yes, sir. o ṣé gan. Yes, sir. Yeah. oh máa get back sir. dákun jìnnà dùn sọ fún mi ṣé mò ń lálàá ni àbálà ni ńlá mi. àlá. ṣé mò ń lálàá ni àbálà ni ńlá mi. ọ̀làlà bíi tí wù kọ́ mọ́ o ojú ayé lọ wà ó sùn. àbí ọkọ̀ gidi kọ́ lọ́gà gbé wá bí iṣẹ́ lónìí ni. wo kò sí ohun tí ò lè yí padà gbogbo ohun tọ́lọ́mùbá ti ní yóò yí tó bá ta kókó rẹ̀ yóò yí padà náà ni. nígbà yí padà ọ̀gá òde láti rí kọ́ńṣú ló ti bẹ̀rẹ̀ ọ̀gá ò lo kọ́ńṣú tẹ́lẹ̀ mọ́ báàgì tẹ́lẹ̀ ọ̀gá pátì ọwọ́ ayọ̀ ọkọ̀ titan ọkọ̀ ní dẹ́ndẹ̀ yìí ìwọ náà wọ aṣọ bó ṣe rí rẹ́gí láàárọ̀ ọ̀gá bí ìgbà tó jẹ́ pé wọ́n bí òun àtàṣọ ni pọ̀rọ̀ níjọ́ kan náà. àbọ̀gà dúpẹ́ ìdẹ̀ra dé bí oko olóṣèlú kan pèlè Ọ̀yọ́ àdúpẹ́ àmọ́ jẹ́ sọ wọn kan fún ọ jìnnàdù jẹ́ sọ wọn kan fún ọ tí ọ̀gá bá yarí tí wọ́n náà wọ́n ní wí ọkọ̀ yìí fún wa àwọ̀ wẹ̀ fúnra wa. ó ṣe kókó ọjà ẹ. èmi ọ̀ wá wí ọkọ̀ yìí fún ọ. kókó ni. bí mi pé kí ló lè ṣe. ọmọ tó lè ṣe. wọ́n ní àwọ̀pá ló lè ṣe jẹ̀dí ló lè ṣe pẹlẹbẹ ló lè ṣe gégémù ló lè ṣe ẹ fún mi. gégémù dé mi à. gégémù. màá fi kú ṣeré. kíni. àwọn alákọ̀ọ́rí bíi tiẹ̀ wọ́n tàkìtì ṣeré. má mọ gégémù o ikú ni o. ikú kiri gégémù. ikú ni gégémù. kì í ṣe ikú lọ́dọ̀ tèmi mo gbádùn ẹ̀ bàjẹ́ torí bó ṣe ń wo mi tí n bá gbàwẹ̀ látàárọ̀ tó bá dàtí kò tí ń fi sínú ni mo fi tẹ́lẹ̀ ẹnu. àwẹ̀ mi ò dọ̀dọ̀ rí ìdùnnú rẹ̀ ní straight. sórí gbogbo àwẹ̀ tó fi gégémù gbà pátá kò sí ládàá mi. àfikọ́ tán mi gbà o. ẹ rí bí Ọlọ́run. lọ mú owó kan lọ ra kóòkì kan wé ọkọ̀ fún mi kíá. gégémù lèmi ọ̀rà gégémù yìí ni. àná ẹ ní tèmi. ẹ̀dá ò mà lárò pé kẹ́ ẹ jọ ṣé ẹ rí suit ọrùn ọ̀gá ni àti ẹṣin tó ń gbé wá ẹ dákun ta ló la ọ̀gá lójú ta ló sọ fún wọn pé nǹkan tẹ́yẹ bá jẹ báyìí òun lẹ́yẹ máa gbé fò. ní Nàìjíríà tá a wà yìí àṣebéyìn ò bá gbóge l'Amẹ́ríkà wọn ò ní kọ ní Nàìjà wọn ti fòṣe fojú ọ̀gá ojú wọn ti là wọn ti mọ ìyàtọ̀ láàrin oorun àti ikú ni. ọ̀gá tó gan fèmí gan ní 1,000 naira nígbà tí mo bá wọn gbé briefcase. 1,000. bẹ́ẹ̀ ti ẹ rí ṣàròra torí ẹni tó bá gba kọ́bọ̀ àgbà nǹkan mi ìdí gan lébè tí wàá máa ṣe kelebe kiri hospital ó tiẹ̀ ti dáa nísìnyí tójú ọ̀gá ti là ṣé mo pé ẹnu wọn á ti fẹ̀ tójú wọn bá lè fi ba àwọn nǹkan tó kó jọ yìí tí ẹ bá ènìyàn o wọn á wá mú ẹ bí ìgbà tí ajá mú ọyà wọn fẹnu ṣá ẹ báyìí wọn fẹnu tú gbogbo ẹ̀ka fún ẹ ló bá tán. dúdúdú kí ló kó jọ
mo ní kí ló kó jọ náà sọ fún mi. ṣé òsì kílè tó wá ṣe bẹ́ẹ̀ ṣé fẹ́ nà mí. mi ò mọ̀ fún ẹ. ó dà tó bá bínú má bínú. kí ló fẹ́ bínú fún gbogbo abáyé lọ́lọ́run fi kí ni ìdá lọ́la kí wọ́n gan má ta felefele tó rọ́ọ̀gà gan ti ń gbé bọ̀ sọ́dọ̀ ẹ̀. ẹ ṣe mi mo yẹ kí ni. ẹ̀yin méjèèjì ẹ̀ serious. kí ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni kẹ́ máa fi ọjọ́ àárọ̀ yín sọ ṣe ti gbọ́ kẹ́ má lọ padà sẹ́nu iṣẹ́ yín. bẹ́ẹ̀ ni ti ṣe ń kórè advice pọ̀ pẹ̀lẹ́. èmi nìyẹn. ọlọ́run ṣàánú mi lórí àwọn aproko. kí ló káàdì dà. jọ iṣẹ́ òde bí ẹ lọ wọ́ọ̀dù ẹ lálejò. ìyàwó ọ̀gá. Bolo wa lọ sí. Bolo ń lọ. Ẹ wo ilé ni mo fẹ́ máa lọ mo ti wá kọ̀ ọ̀kadà látàárọ̀. Àgbà tẹ́ pọ́n kò gbò wọn lọ mi ò rí kankan. Oh my God, nínú ọ̀run. Àyè mi ò wá mọ sáìdì pé tó ń lọ o. Ọ̀nà kádàrá ẹ̀ lèmi fẹ́ gbà. Ọlọ́bìnrin náà làdúgbò mi sá. Ó mìnà. Bẹ́ẹ̀ni sá. Ẹ no problem, jẹ́ kí n help ẹ síwájú. Ẹ ṣe ìbọn sá. Wọlé. Okay. Hello. Wọ́n ní àwọn kì í ṣe ọ̀rẹ́ ìrọ̀káyọ̀ ibi tí mò ń lọ gangan ibẹ̀ ni adé so máa ní láti drop ẹ̀sìn lẹ́nu géètì okay bye bye. You're welcome. Okay pẹ̀lẹ́ take care okay later now. Yeah. You. Welcome. Ìkan nínú àwọn ọmọ madam káfí wà nílé. Ọ̀gá àfìgbà tó ga bó sówó tó aṣọ onílù tó ń lùlù fúrò ní ọ̀gá ibi báyìí ló wà yé ọ̀gá ta ló fi ìyówó ní wàhálà tó wà ilé dá mi yé. Lakasagba orí mi gbà mí o.
jẹ́ ń sàrìnà kò aburú má jẹ́ ń sàrìnà kò ohun tí ó sọ kádàrá mi dòfo. Lakasagba kíní kan ń ṣẹlẹ̀ ẹja jọ sọ pápẹ́ ayé ń bẹ níta o ẹ gbàdúrà o kó má ṣe mú àwa àtàrà ilé wa káyé má ṣe múyàn wá ṣìbáṣìbò ká má ṣe rí dààmú lágbolé wa. Ayé rèé o bẹ̀rọ̀ kò dénú igbó tuntun bí kò